gbọ́ níbi tẹ́lẹ̀ yẹn. Alàgbà kọ etí ikú sí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ wá gbọ́ o, késekése lélẹ́yìí tẹ́ rí o, kàsàkàsà sì ń bọ̀ láì ṣe ohun tí Ọlọ́run ní kí ẹ ṣe. Tí ẹ bá ṣe eléyìí tẹ́ rí kékeré ló máa jẹ́, nílá sì ń bọ̀. Àlàáfíà ní fún mi. Alàgbà. Ṣé eré mi tẹ̀ ń wo ìgbájúmọ̀ ni mi, mo ní owó, mo lọ́lá tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ ní gbogbo agbègbè wa, kò sẹ́ni tí ò máa jíṣafẹ́. Mo ní ilé iṣẹ́ tó jẹ́ pé àwọn èèyàn ń ṣiṣẹ́ ń bẹ̀ láì mọye, ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta àjálù burúkú kan jálù mi tí mi dẹ̀ lórí ẹ̀rí. Ilé iṣẹ́ mi tó wà níbi òkè gan lọ́hùn ṣe ni gbogbo ẹ̀ jóná. Nǹkan tí mo lose ń bẹ̀ property mi is more than 200 million naira. Níjẹta náà sọ fún pé tírélà tí mo lọ gbépo tó ń bọ̀ ṣe ló yí kòtò tó jóná. Alàgbà, mo tún dé oríta kò yí mi mọ́. Mo fi ní kí n wá bá yín kẹ́ gbà mí lẹ̀. Ẹ jọ̀ọ́ kẹ́ torí Jésù Kristi ẹ gbà mí lẹ̀ ni. Ọ̀dà ẹ ti dọ́dọ̀ Jésù á gbà wá lẹ̀, ẹ kúnlẹ̀ jẹ́ á gbàdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ ẹ̀jẹ̀ Jésù, Olúwa Ọlọ́run ọba ìyanu ọba alágbára jẹ́ atẹ́rẹrẹ kárí ayé, ọba asọ̀rọ̀ máta, ìwọ ni ọba tó tojú aláṣẹ ìbomi gbígbóná. Olúwa Ọlọ́run ọba yìí wá dáríjì wá. Káfíyèsí, Olúwa dáríjì wá, dáríjì ọmọ rẹ, dáríjì àwa ìránṣẹ́ rẹ tó ń lò náà. Olúwa dáríjì wá. Gbogbo ohun tí ò tẹ́ wa tó ṣókùnkùn níwájú ọmọ rẹ, Olúwa wá là á ọ̀rọ̀ Olúwa, Olúwa wá ṣàánú fún wa, wá dáríjì wá, wá ràn wá lọ́wọ́. Ọlọ́run ọba ìyanu àdúgbò àyìn lógo. Rábì ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lórúkọ Jésù. Ọlọ́run ọba yìí. Alàgbà, bí a ti ń gbàdúrà lọ, ẹ̀mí Ọlọ́run fi ń yé mi pé ó ní àwọ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kan tí ó ń bẹ ní ìkáwọ́ yín tí ẹ gbẹ́sẹ̀ lé tí ò dẹ̀ tọ́. Èmi. Bẹ́ẹ̀ ni, tí ẹ bá wá gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó ń bẹ lọ́wọ́ yín yìí, ìbínú Ọlọ́run ò ní dáwọ́ dúró lórí yín o. Ṣùgbọ́n tá a bá dá padà, ayọ̀ yín á pọ̀, inú yín á dùn. Àfi kẹ́ dá padà, kẹ́ wọ ẹni tí ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ yín kẹ́ sì dá padà.
mò ń gbé lórí fóònù tó cut fóònù mọ́ létí àbí. Tani tí mi ò lè cut fóònù mọ́ létí. Ta ni mí. Wàsán jẹ́ kí n sọ fún ẹ partner mi ló jẹ́ ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí fọ́kàn ó ń ṣe rẹ̀ dáadáa ó lè fi pọ̀ tó sọ ló fún yẹn kò make sense ó lè cut it off. Yes Badmus èmi fọ́kàn mi wájú wọ̀ ẹ mú sọ fún ẹ jẹ́ kí n tó wá fún ẹ ní wọ́n nìkan ní ilé ayé láyé tó máa fi wọlé lọ́wọ́ sùn má ever am sọ̀rọ̀ báyìí mọ́ let it be the first and the last time wá tọ́lá ní ẹgbẹ́ wọn ní máa jó tí ò bá jó mọ́ sọ́ máa mú yàn sí. àti wọ́ àti ẹgbẹ́ máa jẹ̀yà àti wọ́ àti ẹgbẹ́ ẹ máa tẹ̀sí. nítorí tí àpààyàn tá ń ṣe kiri tí mo sọ fẹ́ kó fi sílẹ̀ kó jẹ́ ká wá iṣẹ́ gidi tó máa rí wa tó máa mọ̀ pé ọmọlúwàbí ṣe ń takọ́ àbí. ṣòro rẹ̀ fọ́ ní sinmi lọ rẹ̀ fọ́ ní sinmi tí o bá ṣe pé aláìmọ̀ rẹ̀ nígbà tí a jẹ́ tó o jẹ́ tó o ṣẹ̀ṣẹ̀ débi wáyé káàkiri tó wà ní ṣẹ́kọ̀ọ́ ṣé wàá sọ dé wàá mọ̀ bẹ́ẹ̀ fẹ́ kó tó lè kó lè wọ́n. ó lè rí kò lè bá ṣẹlẹ̀ lẹ́nu ibi first the last time ilé yìí ẹ̀ má ẹ̀ fà bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. tó tó dájọ́ ń pààyàn mo dẹ̀ kọ́ mo ní yóò pààyàn mọ́ sọ mú yẹ sí ni Badmus. mo mọ̀ tí màá sọ fún ọ èmi ò tí ì bìlí pé mi àti ẹ sì ní iṣu tí tèmi ni pé wàá gbéra báyìí wàá tẹ̀lé mi lọ sọ́dọ̀ bàbá. àdéhùn tó wà láàrin mi àti ẹ gẹ́gẹ́ bí ìmùlẹ̀ kálọ̀ jáde àná kólókálò lè bá tiẹ̀ lọ ó tán ó lókun Badmus àfi sí mi lọ́rùn rẹ̀ àwọn mi lọ. ó sọ fún gbẹ́gbẹ́ òní lọ ìwọ. Bọ́lájí Badmus kí ló ṣẹlẹ̀. Òràpàlà ó jáde nílé ikú. Ó tún ṣe bẹ́ẹ̀. Auntie! Auntie! I shop there, okay. Go there, say you. Say you there, Timo. Auntie! Ó tún ṣe bẹ́ẹ̀. Ó wọlé àrùn o. Auntie! Auntie! Ló ṣì máa jáde. Ẹ kí ló jẹ́ wọ́n mọ́tò mi? Òràpàlà Lọ sí bọ̀. Ẹ jẹ́ kí ló ẹ wò ẹ ṣe jẹ́ àbúrò ẹ jẹ́ kó mi right now. ó tún ṣe bẹ́ẹ̀. Ó wọlé àrùn o. Now, brother, you try to back. Hotel hour, mo believe pé ibi máa pay yín. Bí a kẹ́ bọ́ sílẹ̀ kẹ́ wọnú hotel lọ. Ẹ gba hotel tó bá dé dàárọ̀ ọjọ́ kejì ẹ máa lọ sí hotel lọ. Mo ti dáwọ́ lẹ́nu ẹjọ́ tó rọ lẹ́nu ìjọ ìbúrúkú. Ẹ jẹ́ kí n máa bá yín lọ, ẹ máa gbé mi lọ bí tí kìí tẹ́ máa lọ. Ẹ kí n máa tẹ̀lé yín lọ. Tẹ́ bá mọ inú ewu tẹ́ ti yọ mí bẹ̀ yẹn ní sọ́mọ́ ẹ̀ ẹjọ́. Sẹ́rí Peter Bade ó bẹ́tà kẹ́ farabalẹ̀ o. Sẹ́wọ̀n pọ̀ rẹ ni mo ṣe. Ẹ wo bí tí mo ti gbẹ́yìn. Mi ò dẹ̀ fẹ́ kí n sori kó dìbí mọ́ mi lọ́wọ́. Ẹni kí n help yín pé kí n kàn gbẹ́yìn kúrò níbi tí mo wà yín. Mo dẹ̀ ti débẹ̀ mo tún help yín wá sí hotel tí mo dẹ̀ mọ̀ pé ó máa convenient fún yín. Ok, ẹ bọ́ sí táǹsì ó dà máa sí ìwọ ní hotel. Tẹ́ ẹ bá lówó lọ́wọ́ máa tún san owó hotel yẹn fún yín. Tó bá dẹ̀ dọ̀la ẹ dẹ̀ máa lọ. Ẹ ti bá mi yá, ayé mi ti máa ṣe é jọ. Ẹ wo máa ṣàlàyé fún ìyàwó yìí tẹ́ bá délé. Bó ti ṣe inú mọ́tò kí n sùn sí i. Ẹ wò, kó tí wọ́n jẹ́ pé yín kẹ̀lẹ́ máa pa mí ó tẹ́ mi lọ́rùn. Ẹ máa gbé mi lọ ẹjọ́ ẹni ṣe ìbúrúkú. Kí gbé yín lọ sílé mi. Ẹ kí lẹ fẹ́ kí n bá ìyàwó mi sọ? Mo ṣàlàyé fún wọn, mo ṣàlàyé. Pé kí nìyẹn? Gbọ̀dọ̀ wàhálà ò lélẹ̀ jẹ́ mo sóore ṣe báyìí. Ẹni ṣe ìṣèjọ wáyé lónìí. Ẹ jẹ́ pọ́nlẹ̀ náà. Àti wàhálà ò lélẹ̀ yìí. ẹjọ́ ẹjọ́ tó yọ lọ ẹni tó ìbúrúkú. Ẹ wá gbé mi lọ ní ẹjọ́. Ẹjọ́ ọ̀nà lọ. Ẹ wá gbé mi lọ. Baby, why are you like this? Kí ló ṣẹlẹ̀? Mo ń bẹ̀ sọ̀rọ̀ ìwọ àti ọ̀rẹ́ ẹ̀ ó tiẹ̀ reply ó fèsì sí nǹkan tí mo sọ látẹ̀kàn. Wo mo ti sọ fún ẹ ṣùgbọ́n nǹkan tó ń bí mi yẹn kò necessary.
ó ní ìdẹ kò sọ̀rọ̀ ń bẹ̀jà ní gbàgbé. Jọ ní sọ̀rọ̀ ṣé oníṣẹ́ mi tó ń ṣe lẹ́yìn iṣẹ́ contractor yìí. ṣe ìgbà tí wọ́n ti mọ̀ mí orí kí n sọ̀rọ̀ nǹkan míì ju contract tí mo ń sọ̀rọ̀. Tí ò bá ṣe pé nǹkan ọ̀rẹ́ rí nǹkan nínú nǹkan tó ń sọ yìí kò ní máa tẹ́ṣọ́ wọn náà spirit mi ni kò listen, just listen to him, hear him out. mo ti gbọ́ ẹ̀ ṣòrí kíní kan mo fẹ́ appreciate wọn tó bá dé lè ṣe fún mi inú mi á dùn gan. What? ṣòrí tó bá ti kàn lọ business àbí nǹkan kan pẹ̀lú mi àti business partner mi jọ̀ọ́ má dà sí mọ́. Is that what you want? Fine. Kò sí problem, thanks for the insult. Ó ìwọ ló mọ̀. Ṣé arábìnrin ẹkún òsì tó ń sun yìí ó ti sú èmi o kí ló ṣẹlẹ̀ gan àtijọ́ta ni mo ti gbé ẹ mo ti ń bí ẹ kí ló ṣe ó kàn ń ké òun wẹ̀ kó mu èyí oúnjẹ ò jẹ ṣó fẹ́ parẹ́ sí mi lọ́rùn ni òhó o fẹ́ kó dàbí ẹni pé kí n máa rò bí ẹni pé mo sọ̀rọ̀ ṣe eléyìí tó máa fi dà bẹ́ẹ̀ èmi máa gbé ẹ lọ station o máa lọ fà ẹ lọ́lọ́pàá lọ́wọ́. ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀rẹ̀ sí tọ́lọ́pàá mo lọ pé yín máa sọ̀rọ̀ ọ̀dọ̀ máa sọ̀rọ̀. tó o bá fẹ́ kí n gbé ẹ lọ sí station ó yá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ sí ẹ kí ni nǹkan tó happen gan tí mo fi gbé ẹ níjọ́ yẹn. kò lè yé yín èmi nìkan ló lè yé. Bàjẹ́ mo wà ókè. wọ́n ní ká wá fún meeting wà very important. kí ló ṣẹlẹ̀? Tabade a máa gbọ́. ok mo ń gbọ́ ẹ. káwa corporate taba ti ń bọ̀. kí ló le tó yẹn? ok mo ti gbọ́ sẹ́ máa bá ẹ láìpẹ́ yìí. arábìnrin mo ṣe wà nísìnyí mo ti ń jáde ìdẹ́ni pẹ́ wọlé tó wáyé pé mo fẹ́ ṣe ìfẹ́ inú mi bí ṣe ń lọ yín sọ yẹ kí n lọ ilé mi kí n lè tiẹ̀ dànù síta but mo fẹ́ mọ kókó àti ìtàn kan tó ṣẹlẹ̀ sí ẹ̀ mo fẹ́ mọ̀ bí mo ṣe wá ń lọ ìmì ní pẹ́ẹ́dẹ́ tí n bá ti wá ń dé nsìn àwa kọ́ntínú ìtàn yẹn mo fẹ́ mọ̀ àmọ́ tó bá kọ̀ tó bá lò ní jẹ́wọ́ àbí yóò fẹ́ sọ fún mi má ṣe wá sí ìfẹ́ inú mi fún ọ ó ti yẹ second wàá rí pé gbogbo nílé sitting room mẹ́ta ló wà ń bẹ̀ àwọn sitting room méjì tó kù yẹn àwọn yẹn máa ń wọ bẹ́ẹ̀ dáadáa that's why mo sì mú ẹ wá síbẹ̀ mo sì gbé wá síbi tó jẹ́ privacy mo wá fẹ́ kó ṣe kinní kan ó gbọ́dọ̀ jáde lọ síbẹ̀ o má ṣe kinní má jáde lọ síbẹ̀ ibi tí mo fi ẹ́ sí yìí ni kò wá tí má fi dé ó yẹ ẹ kò jù bẹ́ẹ̀ lọ ìwọ́de ìlú jẹ́jẹ́. Hello ọkọ mi Ajíṣafẹ́ báwo ni in fact tó bá rí bí driver ẹ ṣe delay mi sí airport lẹ́yìn now abẹ́ta kó máa bá sọ̀rọ̀ Fọláṣadé ọmọ mi kọ́ mo mọ̀ kó máa ti miss mi alright ọmọ ẹ fẹ́ bá ẹ sọ̀rọ̀ ó yá gbàgbọ́ lálẹ́. Hello daddy. Daddy, we are on our way. I really miss you too. Daddy, do you know the funniest thing? Bọ̀bọ̀ driver yìí kẹ́ báyìí bó kàn ṣe ń rùn. Ó kàn ń pè mí àti mọ́mì bí báyìí ni. Ó ti mú gógóró everywhere kó ń rùn ni. Ẹ wo ó tiẹ̀ ti sú wa o. Tábà ti délé a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa fẹjọ́ ẹ̀sùn dáadáa. He's a stupid man, idiot ni. Mọ́mì ẹ gbàjáre. All right darling. mọ́mí mo mọ gógóró. Ó mọ gógóró kí ló wá mu? fúnagà lásán ni. Fónọ́gà.
I think I have your 5 million with me. Sorry. Can I go or if you need me? No. Roger, my answer. Okay. All right, then. Honorable. Ọ̀rọ̀ yóò yé mi. 5 million naira. Nígbà tí mi àti sọ̀rọ̀ lórí phone down strike deal. Agreement wa ni pé a máa gba 7 million naira lọ́wọ́ yín. Bàbá, ṣé ní 7 million naira gan torí pé àti ìjọba ara wa pọ̀ ọjọ́ ti pẹ́ ni? Kí n ṣe 7 million naira ni? Yes. Ṣé wá bẹ̀rẹ̀ láti 10 million naira? Because àwọn kọ̀ọ̀kan tá a máa láti put into constitution ló pọ̀ gan. Yes. Is it better why ọba ló kàn ní wa? You can imagine ká máa pín 3.5 million. No. This is risk to life. 5. Oh, fine. Back a for my oh, look here, mo pull leg again. The man go worth 7 million. Back a for my 7. Okay, I will pay 7. Alright. Good of you. 7 million. Badmus. Kí ni túmọ̀ kan tó ń bí mi? Nígbà. Kí ló kọ́ mi gbẹ́bí nǹkan tẹ́jọ́ ń sọ? Ó ti gbàgbé nǹkan tí mo sọ fún ẹ ni. Bí mi ò bẹ́ẹ̀ ṣe bísínẹ́sì yìí mọ́. Okay. Ó dàbí pé o rò pé bóyá eré ni mò ń ṣe. Mi ò ṣe. 7 million naira. Ìgbà yìí kan. Mi ò ṣe mọ́. So 7 million. Look here. Kí ni ìkejì ẹ̀ sọ? Ó ń bínú ni. Yes, ó ń bínú náà. Màtí mi àti yín sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ 7 million naira. Tí mo tún fẹ́ provide tó gbọ́dọ̀ customer wa ká bá 7 lọ́wọ́ yín. Àwa débi 10 sọ 5 million naira. Adé tọ́ ìwé ṣọ́ yín. Tí mi kò ní ṣe. Chairman, kò lè yẹ yín. But ó yé mi àtọ̀rẹ́ ni. Ó ti jẹ́ kó máa nǹkan kọ̀ọ̀kan. Bó ṣe wá rojú yín sìn tó tún fẹ́ máa sọ rubbish ni ò yé mi. Mi ò ṣe mọ́ nìyẹn. Kí ló wọ́n múyàn sí ni? Wo young man, ọ̀rọ̀ owó là ń sọ yìí. Ọ̀rọ̀ àbí nǹkan tá à ń sọ òye ni. Ṣebí o ò ṣe máa bẹ̀ mí ṣiṣẹ́ náà. Ọ̀rọ̀ owó là ń sọ yìí. Tó bá jẹ́ nítorí títowó, okay, màá fún yín 10. What about that? Ọgbọ́n 10 million. That's a good deal. 10 million. Oh yeah, I'm sorry, sir. I'm so sorry, sir. Mo kàn fẹ́ ní kí n sọ fún yín pé aláàtì ti wọlé, sir. So ibo ni kí n transfer ẹ sẹ? As usual, cost account ti ẹ. Nìkan forúkọ Bọ́lájí sí. Badmus. Oh, cost account ni. Badmus. Kayode Adébáyọ̀. Okay. Badmus. Okay, sir. No problem, sir. Nítorí pé ẹ̀ṣẹ̀ máa bá mi ṣiṣẹ́ ni mo ṣe raise owó yẹn lọ sí 10 million. Kì í ṣe pé bóyá àwọn tó lè ṣe irú iṣẹ́ yẹn ò wọ́n ta, but please nítorí pé mo ní confidence nínú yín ló jẹ́ kí n fẹ́ kẹ́ bá mi ṣe. Iṣẹ́ tá a bá ṣe fún yín kò lè ní traces. Kódà tá a bá iṣẹ́ fún yín tẹ́ ẹ bá dọ̀hún Ọlọ́run ò ní bí yín. Hello. Ẹ káàárọ̀. Ìpẹ̀lẹ́ o. Ìpẹ̀lẹ́ sà. Ẹ jọ ṣé bí ní number 5 Akínrìnàdé street. Confirm ibẹ̀ ni. Ẹ pè méjì. Ẹjọ́ ọkùnrin tán ní ó ṣe débì tó dá iléeṣẹ́ pure water lẹ̀ ó ní mò ń béèrè ọ̀gá ẹni tó ní iléeṣẹ́ bí. Yorùbá ló dán lẹ́nu yín bí iye. Ọmọ Yorùbá ni mí. Hausa lọ ní níbẹ̀ o. Confirm Hausa. Abduljamal ẹ jẹ́. Ọdẹ mi gbá lórí rẹ̀. Èyí tètè sanwó àwọn òṣìṣẹ́. Ẹ̀kọ́ kan lè wá bẹ́ẹ̀ lóṣù. So mẹ́mọ̀ bí. Ẹ jọ ṣé ilé iṣẹ́ omi mi wà tó ṣe pure water yàtọ̀ fẹ́lẹ̀? Ẹyọ kan kó wà níbẹ̀rẹ̀ ni. Ẹ pè méjì. Ok, ẹ ṣé mo dúpẹ́. Bóyá tí n bá máa dán yẹn á tún rí bí ilé. Ẹ ṣé o. Ìpẹ̀lẹ́ o. Àbí mò ń lálà ni. Ọmọ tó wà nínú ilé mi báyìí.
aláyé wá pè wá pé iṣẹ́ wà ká wá bá wọn wọn á jẹ́ kí n mọ̀ pé ọmọ yẹn òun gangan la gbọ́dọ̀ lọ pa. ìrẹ́ dáwọ́ lọ́mọ ìjẹ́ náà. dájúdájú ọ̀daràn lọ́mọ yẹn máa jẹ́ yes ọ̀daràn ló máa jẹ́. abájọ nígbà tí mo gbé tí mo ní kí n má gbé lọ sí station tó ní kí n má gbé òun lọ sí station kí n jọ kí n ràn òun lọ́wọ́ kí n má gbé òun lọ sílé mi ni so ó ti mọ nǹkan tó ṣe ó dẹ̀ ti mọ̀ pé ọlọ́pàá ń wá òun. bẹ́ẹ̀ ni mo ṣe dáa tó láì mọ̀ pé ìwà ìpín wà nú ẹ̀. ok aláàtìsí mi máa ti ṣe ààrẹ. ọ̀gbẹ́ni ìdẹ́jọ́ wọ́n àṣírí ẹ̀ ti tú àṣírí ọ̀daràn kan pélé ni ẹ́ àṣírí ẹ̀ ti tú gbogbo àṣírí tó ń kọ́fà pátápátá ó ti tú sí mi lọ́wọ́ abájọ tí mo pè é pé kí n gbé ẹ lọ sí police station ó ní kí n má gbé ẹ lọ kí n ṣèrànlọ́wọ́ fún ẹ kí n gbé ẹ wá sínú ilé mi àṣẹ bàbá lórí burúkú somebody ni ẹ wá gbọ́ o ó dáa pé o mọ̀ pé ilé kìíní ló wọ̀ èmi máa kọ́kọ́ pa ẹ́. jẹ́tùrú ló. báyìí gbogbo ẹ̀rù ẹ̀ ó kéré ó pọ̀ ó yà á. ẹni yóò ní bàjẹ́ jọ ọlọ́run bíbẹ̀ yìí. kí ló fẹ́ sọ. mi ìṣọ̀dà wọn. ta ni ẹ. mi ìṣọ̀dà wọn gbogbo ló ń ṣẹlẹ̀ rí. bàbá mi jẹ́ importer and exporter. gbogbo àwọn tó dẹ̀ bá ṣe business ìlú òyìnbó ni wọ́n wà. ṣàdédé ni wọ́n gbé òkú bàbá mi wálé. full housewife dẹ̀ ni mọ́mì wọn ṣiṣẹ́. ó kù ọdún kan tí màá parí ẹ̀kọ́ mi ní yunifásitì. ṣùgbọ́n mọ́mì gbìyànjú láti mọ́ mi parí. lẹ́yìn ikú dádì wàláwà wà kò sówó kò sí kankan. ọ̀rẹ́ mi ó mà wá ga o báwo wá ní báyìí. kò ṣàmù pé wọ́n ní tí a bá wá sí abroad a lè rẹ́tọ̀ dádì gbà. kò dé ń ṣe físà ní problem àwọn náà ṣàníkà wá ṣùgbọ́n owó tíkẹ́ẹ̀tì gangan ò ní problem ta ní o. ó dẹ̀ mọ̀ pé mọ́mì ní full housewife ni kò ṣiṣẹ́ láti bí ọdún méjìlá dẹ̀ ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí kan tó di pọ́n ní ká wá owó wa ń kọ́ báyìí kò sówó lóòótọ́ a ṣe ìmọ̀lẹ́ tà ń gbé ta lè ta ṣùgbọ́n dájú ò tiẹ̀ láìpẹ́ kan máa ta nǹkan wọn ìyẹn ni mọ́mì ṣàwọn ọmọ nu pé àwọn ò fẹ́ ta nǹkan ìní dájú kó tiẹ̀ ṣe fóònù lásán ló ń lò báyìí ó pè fẹ́ pé kó fún yàn dà pé kó tà so ìyẹn náà ni mọ́mì ń tẹnu mọ́ pé bàbá ò láìkẹ́ o ó ti sú mi. well ó yẹ kó mọ̀ ìyẹn ò ṣe problem street girl àwa wọn pé hustling and bustling yí ẹnu ẹ̀nà bí wá sí so bọ ìwọ nìkan ni mi wá lè sọ bóyá o lè ṣe o ṣọmọpọ́ mo lówó ní ó tún padà sẹ́yìn ọ̀rẹ́ mi lè ṣe kí ni tí ó bá ṣàti ń ṣàṣẹ́wó kò síṣẹ́ tí mi ò lè ṣe lọ́wọ́ yìí o. ò fọ́ ni mi náà lè ṣàṣẹ́wó àbí ṣé mo jọ aṣẹ́wó lójú ẹ̀ ká máa ṣiṣẹ́ yìí ọwọ́ mi kí n fi ṣiṣẹ́ kí n fi rówó gidi kọ́ tó tẹ́ mi lọ́rùn tó láyé mi ò tí ì rí o tó bá mọ̀ pé o lè ṣe inú wàhálà so tó bá dẹ̀ ti ń ṣe àwọn owó tá a bá ń rí tá à ń gádà á dẹ̀ máa dáa so anytime èèyàn àdá so owó yẹn á kó wá fi ṣe tó fẹ́ ṣe. ọ̀rẹ́ mi ò fẹ́ yẹn mo pé mi ò lẹ́mìí gbogbo nǹkan báyìí wo ṣé a lè rí alájọ tó yẹ pé ó ní ṣọ́ọ̀bù tó yẹ pé anything tá a bá ti dá sí lọ́wọ́ anything tá a bá ti ní ìdí àwọn àgbà èmi pèvà yẹn dáhùn pé ká máa dájọ́ tí ẹni yẹn tó bá lọ kún kọ́ àbí tí nǹkan kan ṣẹlẹ̀ sí. orí yẹn náà sọ tó tọ bọ̀ mo máa lájọ kan àwọn kan máa ń kiri kọjá. mi ò wá bá ẹ̀dùn mi jàre. mo mọ̀ kan náà tó ní ṣọ́ọ̀bù lókè ń bẹ̀ yẹn wọ́n máa fi lókè mẹ́rin ṣọ́ọ̀bù wà ń bẹ̀ so anytime tó bá dẹ̀ ti dáa tó bá wẹ̀ láti gbàjọ ẹ̀ wá dẹ̀ lọ gbà. bó yìí sọ fún mi ṣe lódà pé problem mi ti sọ iṣẹ́ ọ̀hún. mọ́mì ọkọ mi ibo lẹ ti ráṣọ àti pé kí lẹ ń faṣọ ṣe. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí tó dẹ̀ mọ̀ pé gbogbo owó ni mò ń wá báwo la ṣe fẹ́ rówó tàbá bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rẹ́ mi kan mà lọ́lọ́run lò tó já mi sí wọ́n bá ní ilé náà ti gbẹ
ló bá ní wípé ọ̀rẹ́ òun kan tí wọ́n lówó ń bẹ̀ yẹn ó ní alágbàfọ̀ wọn ò wà nǹkan kan ló bá ṣáàdìjà ṣá nọ́mbà náà pariwo lé wọn lórí mi bá ní kó tètè mú mi nìṣó mbẹ̀ ìgbà tí mo débẹ̀ mo ṣe fún èmi ní aṣọ nìyẹn bí mo ṣe kó nìyẹn bó ṣe ń wo gbogbo tó wà nílẹ̀ yìí owó kékeré máa kọ tàbá máa fi da gbogbo ẹ̀jọ̀ owó máa pé mọ́mí alágbàfọ̀ màlélẹ́ yìí. bá ṣe máa rówó ńgbà tí mi ní lọ jalè bá ṣe máa rówó náà la ṣe máa ṣe ṣé kò wá bẹ́tà pé kí n máa tọrọ owó káàkiri tàbí kí n máa bọ́ sínú ilé aṣọ láti fọ̀ yìí tí ò ti níye tó wọlé. nítorí owó iná mọ́ mi. owó wo nítorí Ọlọ́run 4,500 ni wọ́n san bó ṣe rí wọn yẹn ọjọ́ kẹtàkẹtà náà dẹ̀ ni kì í máa kó so bá mi ṣí 4,500 lọ́jọ́ mẹ́ta ṣé ìyẹn kì í ṣowó gidi 4,000 fún tó ọmọ yẹn tó máa jẹ́ ó tún ṣìkù lórí iṣẹ́ àti mi ò tí fìgbà tí o sì ti máa sá sí. Ọlọ́run àkókò ṣe ní rírí fún wa a máa rí. mọ́mí bólẹ̀ kó yòókù sí kémi náà lọ kó kájọ fò. ó wà lórí iṣẹ́ tó ṣe ọkọ mi ọmọ akẹ́wọ̀ náà bá ń kó jáde kó kúkọ́ sókè ẹ̀ wo sọ́ọ̀fù lẹ́yìn ilẹ̀kùn tó ṣe ọkọ mi wá kò tiẹ̀ wá bínú mọ̀ tó máa tiẹ̀ sí àti kábọ̀ ìjẹ náà lè fi jẹ. láti ibi ìjẹta wọn ò wá síbi iṣẹ́. nǹkan tí a gbọ́ ni pé wọ́n ní wọ́n sick wọ́n dẹ̀ rush wọn lọ sí hospital bóyá láti hospital bóyá wọ́n wá gbé wọn lọ sí ìlú ni mi wàá mọ̀ nǹkan tí mo gbọ́ nìyẹn. nǹkan tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan yẹn ìgbà tẹ́ ẹ sọ yẹn etí mi ń hó mi ò wá gbọ́. nǹkan tí mò ń sọ ni pé mo ní wọ́n ní wọ́n sick. ta ló síkì tí o ṣe alájọ tí mo dáwọ́ fún ló síkì. alájọ tẹ wá wá náà sick. ń dáwọ́ ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ kú bá mi ẹgbẹ́ tó kú bá mi tó báyìí. ṣọ́fọ̀ mi rọ́wọ́ ẹ̀ ní wọ́n lè ní ká dáwọ́ bá lájọ. kí wọ́n kún ní kí n dájọ́ síbẹ̀ ní ṣíbi tó tẹ̀mí ò dájọ́. àbúrò ẹ̀ burú ni. ẹjọ́ owó yìí nìkan kọ́ ló wà mí owó tèmi náà wà ń bẹ̀. ẹjọ́ èlò lówó tí tó wà bẹ́ẹ̀. 5,000 naira ni. lórí burúkú ni. ẹ wo ọ̀rẹ́ kúnkọ́ ló wà ń lẹ̀ yìí àdúrà pé kára wọn yára wọn máa gbà báyìí. ẹjọ́ ta kí lorúkọ hospital tó gbọ́ wọn yẹn lọ náà. mi ì mọ hospital yẹn o. ẹ mọ̀. mi ì mọ. ẹ kó sí ìdàrú jáde ẹ kó sí ìdàrú. ilé kó máa dé tí ó kọ́ ló kó máa mi ní fi sọ pé ká máa dájà síbẹ̀. báyìí ẹ máa jẹ ìwọ kọ́ lọ ní kájà wọn máa lájọ yìí. kí ni ká ṣe báyìí. fún mi ò tẹ̀ ní mọ̀ báyìí. ìwọ ló kó bá mi wọ́n ní mi dáwọ́ bá lájọ wọ́n ní ká máa sèpù owó yìí. owó ló ní ká máa sèpù kí ló tiẹ̀ ń sọ kí náà sọ. ọjọ́ owó kí ni tiẹ̀ gan kí ni tiẹ̀. ṣe mo lọ bẹ travel ni. bíbélì jọ ó yẹ kó o gbọ́ tuntun travel wọ́n gbọ́ tuntun travel wa èmi tí mi travel nǹkan bá ayé mi fẹ́ bàjẹ́ ni. wá àbọ̀dé ẹ̀ fún mi. ẹ pè jáde. bọ́lá lájọ àbáyé ìfẹ́ bàjẹ́ ni ẹ bọ́ ẹ bọ́ síta jọ àwọn náà nìyẹn mọ́mí àwọn nìyẹn. àṣẹ ló máa pa ẹ́ mọ́mí. ẹ wo ohun gangan lélẹ̀ pọ̀ tí mò ń sọ fún yín lélẹ̀ tẹ́fẹ̀ gbá mi gbọ́ ohun gangan ló jẹ wá lówó àwùjọ a lè máa gbó wa lé nì. gbọ́ kí ló ṣẹlẹ̀ sówó àjọ. ẹ wò mami láti bí Ṣadé ṣé ò ṣàlàyé fún mọ́mí. ṣàlàyé fún pé kí ni ipe kí ni mọ́mí ẹ wọ ẹ mọ̀ bá ṣe rárá bọ́bọ́ yìí ẹ mọ́ ni o bọ́bọ́ yìí ẹ mọ́ ni o. ó dà máa ṣàlàyé fún mami. kò ní dá fún ẹ pẹ̀lú kọ́tò òun yẹn sórí kọ́tò òun yẹn ikọ́ yẹn ló máa rún ẹ lọ́sọ̀rùn ikọ́ yẹn ló máa pa ẹ́ dànù ò ní gbádùn o. àmì Jésù. mo ń gbẹ́jọ́ wèrè tó fẹ́ rò fún mi. ẹ má bínú mami láti bí ọ̀sẹ̀ kan sí ara mi ò yá mo ṣe ń gbóná ní orí ń fọ́ mi iná owó àjọ iná mo dẹ̀ ti ṣe run around ìgbà tí màá tún délé ọkọ̀ gbé wa lọ sílùú wa ìgbà tó rí pé ó dà pé hospital Èkó ò lè gbà wá mọ́ ìgbà tí màá tún délé báyìí mo rí pé bàbá mi kú. ẹ ṣàfi owó àjọ ẹ fi ṣòkú. mi ì tí ì ṣe ṣòkú a ṣe ń plan sí i. kò ní ìdí pé bóyá kinní kan àbọ̀dọ̀ pé mo wá bẹ́ẹ̀ ṣeré mi báyìí ni kò ní dá òkú dájú ẹ̀ gan kò ní rọrùn wọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tí kankan bá kú o lè má. ìyá ló ń jẹ màá kọ́kọ́ gbé ilé lọ́nu ẹ̀ ní wọ́n lọ gbé jẹnẹrétọ̀ fún mi. mo rò kọ́ ṣọ́pọ̀ fọ́nà tó yẹ. gbàgbé ìtàkùn tó lọ ṣẹlẹ̀ ṣọlọ pé wọ́n bẹ̀ ṣẹlẹ̀ ni ṣọlọ pé wọ́n bẹ̀ ṣẹlẹ̀ ni báyọ̀ ṣọlọ ẹ̀ lọ ẹ̀fọ́ mi jẹnẹrétọ̀ kì í dá. kí ló kọ́ ní jẹnẹrétọ̀ lọ́wọ́ lọ ṣọlọ pé wọ́n bẹ̀ ṣẹlẹ̀ báyìí wọ́n bẹ̀ sọ̀rọ̀ kò ní dá fún bàbá ẹ̀ ikú tó bá sọ̀rọ̀ ẹ̀ lọ́fẹ́ rẹ̀ lọ́wọ́. Tẹ́lẹ̀ wọ́n lọ sí ọ̀dọ̀ tó wá sọ̀rọ̀ bá wọn kúkú rẹ̀. Sọ́kọ̀ yẹ kúkú rẹ̀. Kí ló ṣe é ẹ fi lẹ̀ mi? Oya yaya support mi support mi. Wọ́n bẹ̀rẹ̀ ní jọ. Nígbà tí àwọn abíọ́nà àbáyọ aṣàta ilé yẹn
àwa travel lọ sílùú òkè òkun adébẹ̀ gbogbo nǹkan tá a bá lọ ló wà successful àbí owó ìgbà ìyẹn ló mú wa pé àbúrò ọmọ mi wíwí ká bá wa gẹ̀ẹ́tì ilé ká lè ríbi dé sí nígbà tí a wá dé a lọ síbi ilé tí wọ́n gbé ìyẹn lé ní ńlá ló jẹ́ ìwà tó dé. ẹjọ́ máa kálẹ̀ bèrè máa. Dọlápọ̀ ni mo rí àbúrò mi ní ibi ni wọ́n ń gbé tẹ́lẹ̀ àmọ́ èèyàn kan ti sọ fún wa pé wọn ò gbé bímọ òun ló fi ní pé ká pè yín pé bóyá ẹ ní information pa mọ́. àti Dọlápọ̀ ọkọ wọn DPO ni ọlọ́pàá bẹ́ẹ̀ ni ìyàwó Mr. Johnson. ẹ ṣé mo dúpẹ́ òun ni ẹ ṣé mo dúpẹ́. má ṣe o ẹ kú ọ̀rọ̀ èèyàn ọdún á jìnnà síra wọn a ní rírẹ̀ mọ́ ọ àǹtí Dọlápọ̀ ti kú. ká ní. àǹtí Dọlápọ̀ kò ń ṣàwọn àǹtí Dọlápọ̀. ẹ má bínú nítorí Ọlọ́run ṣẹ́rí ẹni tí mo sọ yìí àbúrò ti tèmi ni ọkọ ẹ̀ ga olùmọ́ra díẹ̀. ọlọ́pàá DPO lọkọ wọn báyìí. àwọn náà ni mò ń sọ wọn ti kú. àbúrò mi. yé ìrora màá ń pẹ̀lẹ́. yé ẹ kò kú. omi. ẹ jọ ẹ ní nọ́mbà ọkọ ṣé Mr. Johnson bẹ́ẹ̀ ṣé mo ṣì ní nọ́mbà wọn lọ́wọ́ ṣá jẹ́ kí n wò ó ó yá ni o mi ò tí mọ̀ bóyá nọ́mbà wọn wà lọ́wọ́ mi. ok mo ti rí ma. ṣé mo fóònù ẹ dání. mo rí mo dáná. 55 84 75. ẹ wo aláàjì ẹ ní sùúrù ẹ farabalẹ̀ mi ò lè fún yín ní check tó máa bounce now ẹ pé account officer yín mi ò lè fún yín ní check tó máa bounce 10 million àbí mo mọ̀ ẹ fi ṣe mí lànà gbọ́ kò lè bounce tó bá dẹ̀ bounce kẹwàá gba check mi no problem ẹ wá gba check mi ò lè bounce ẹ wò aláàjì máa pè yín padà ẹ jọ̀ọ́ mo ń bọ̀ mi ò mọ nọ́mbà yìí náà. ó ti ń rìn látàrọ tó rẹ̀ mo ṣe bá yín mú wá. mi ò mọ nọ́mbà yìí. ṣègbè náà nà ẹbí kẹbẹ ni ìtura. hello. hello Johnson. ẹ jọ̀ọ́ ta ni mo ń bá sọ̀rọ̀. màmá Ṣadé ló sọ̀rọ̀. wọ́n mi Ṣadé ìgbà wo lẹ wọ̀lú. ìjẹta ni mo dé. bẹ́ẹ̀ ni ń gbọ́ kí ló ṣẹlẹ̀ sí àbúrò mi. ẹ wo sista lóòótọ́ ni o àti ìgbà tó ti ṣaláìsí mi ò lè jẹ mi ò lè mú gbogbo wàhálà yẹn pọ̀ in fact mi ò kẹ́ta ara mi up till now. kí wọ́n lọ́dún tó wá mi kó pè mí kó dẹ̀ sọ fún mi mi ò gbọ́ kankan mo ń bọ̀ pé mo ń bọ̀ nígbà tí mi ò gbúrò anybody mo pé kí n máa bọ̀ ńlé ọ̀pọ̀lọpọ̀ alájà tó wà lé iná sọ fún mi sì wípé àbúrò mi ṣaláìsí òde bá mi sọ anything. ṣe rí gbogbo ìgbà yẹn wàhálà ìgbà yẹn pọ̀ mi ò tẹ́ mọ̀ bí ṣe misplace nọ́mbà yẹn and ṣe mọ̀ confusion wà yàrá there ní time. ó dáa kò burú báwo mo ṣe lè rí ẹ. ẹ fẹ́ rè mí ẹ mọ nǹkan tó wà ń bẹ̀ ẹ jẹ́ kí èmi wá rí yín. o ṣe àmọ̀ nípa 40 million tí mo kó fún. 40 m àbí mo mọ̀ nípa yẹn in fact account mi ni ẹ send ẹ sí mo mọ̀ nípa yẹn. God bless you inú mi dùn pọ́wọ́ ẹ̀ ní 40 million naira wà jọ hòtẹ́ẹ̀lì ni mo wá dé síbẹ̀ báwo ló ṣe máa kàn mí lára. ìyẹn sọ bí tẹ̀yìn bá wà má wá rí yín. ok Beatrice hotel ni mo dé sí ní 27 Ìjàoyè street ní Jíbówú pé nọ́mbà yìí máa wá reach mi lórí ẹ̀. kò sí problem tó bá ti wá rí yín màá mú yín wá sọ́dọ̀ mi ṣe ti gbọ́ ẹ ṣe gan ni ẹ máa expect mi lọ́la. wàhálà ti wà.
ṣé wọ́n fẹ́ni tó pa fún mi yìí tó jẹ́ ọkọ ẹ̀gbọ́n mi yìí ọkọ ọlọ́pàá ni ìdí ẹ̀ lè ṣe bá mi sọ̀rọ̀ ọlọ́pàá tí mi ò fi dé dá yín lóhùn ní mọ́kàtà ṣe fún wa torí 40 million naira ló ṣe pàyà mi lójú mi wọ́n lé mi náà mo ṣe ń lé mi tí mo sá jáde lọ́jọ́ yẹn ó lè fi pàdé mi yẹn mi ṣọ̀dá àwọn ẹjọ́ ṣàánú mi. arábìnrin inú ewu ló ti ń rìn o afẹ́fẹ́ ewu ló ń fẹ́ sára bí mo ṣe pàdé ẹ lọ́nà orí ńláńlá láńlá ó jẹ́ fún ẹ kò lè yí ẹ o torí nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó jẹjẹ lọ àmọ́ o lè save nínú kú tó wà lẹ́yìn tó bá lè gbọ́ kí lọ. now nínú ilé tó wà yìí o ní láti jáde kò sí nǹkan kí nǹkan tó bá wù owó ẹ rà pẹ̀lú lórí aago o gbọ́dọ̀ jáde síta sọ àmà gbọ́ ìrìn àjò kan ni mo fẹ́ lọ tẹ́lẹ̀ kí n tó pàdé ẹ̀ bí mo ṣe gbé ẹ̀yẹn mo sì máa lọ síbẹ̀ o àmọ́ mi ò ní pẹ́ but ìkìlọ̀ tí mo ṣe fún ẹ ni pé o gbọ́dọ̀ jáde kúrò nínú ilé yìí nǹkan tó fẹ́ jẹ tó fẹ́ mu tó fẹ́ dáná tó fẹ́ sè tó fẹ́ lò kò sí kankan tó fẹ́ nínú ilé tó ní bá àjàdé tó o bá ti jáde títí téwù yẹn máa fèrè kú lórí ẹ ó tán. ó ti yẹ. so sọ̀rọ̀ balùwà lọ sí. àbí ní kí n sáré dé bẹ́ẹ̀ kí n lè padà lẹ́sẹ̀kẹsẹ̀ àbí kí ló rò. ìwọ àti bàbá ṣá. má jẹ́ ǹtàn ẹ́ mi ò ní bàbá méjì o. ló bọ̀ ọkàn wà lọ́kàn bí mo rẹ̀ sọ fún mi. mo jẹ́ dòdò àdúgbò tó ti ń ṣiṣẹ́ yìí. àbí o mọ̀ pé àdúgbò tó wà ibẹ̀ gangan náà ń pè nílé owó. kí ló rí tó. ọmọ tó bá mọ bó ṣe ń lọ àwa mọ tó ń ṣẹlẹ̀ nígboro tó bá ní o fẹ́ wá sí àjà o dẹ̀ fẹ́ ṣe business o fẹ́ ralẹ̀ o fẹ́ kọ́lé ibi tó wọ́n jù ní orí bá wá ní àjà gbogbo àwọn tó lówó nílùú tó wà ní Lagos State fún àwọn kọ́lé sájà for now níbi tílẹ̀ sì kù sí tí agbègbè tó dá wà ní orí bá wá ibẹ̀ ló dẹ̀ ti ń tajà káàtì ẹ̀ níwọ̀n kọ́ ló ní ilé epo ní gbogbo àjà yìí pátápátá ilé epo tó ti ń ṣiṣẹ́ yìí ó lójú ilé epo tó bà. bẹ́ẹ̀ni náà ìwọ náà wò ká tó sọ̀rọ̀ gbogbo wọn kàn park wọlé wọn park jáde ó dẹ̀ rí mọ́tò ìṣàkó wọlé oríṣiríṣi ló kàn wọ má jẹ́ kí n tàn ẹ́ ibi yóò wá ó make sense. ọjà wà ní ọjà máa ń wà ṣùgbọ́n káyọ̀bó àkùtà báyìí ni owó yẹn lọ bá dà. ó jẹ́ àgbàgbé ẹ̀ tó bá ń ṣiṣẹ́ níbi tó dà ṣiṣẹ́ rẹ̀ ń wọlé lójoojúmọ́ kò sígbà tí wọn náà ní kọ́ tiẹ̀ ká tó ṣẹ́jú pẹ́ǹsì mi ò rò pé lè lọ́dún méjì níbi kó tó ní ilé kó tiẹ̀. yes nǹkan tí mò ń rí it make sense ọlọ́run and then tí má dẹ̀ tún gbọ́ nǹkan tí mo lè ṣe fún ẹ kó lè ti ya kíákíá tó bá mind tó bá yẹ pé o ní proposal lọ́wọ́ mo sì léèyàn kan tó yẹ pa lè submit ẹ̀ fún tó lè kọ́ orúkọ báyìí fún ẹ. proposal wà lọ́wọ́ mi kí ni mo ń ṣe. ó wà lọ́wọ́ ẹ̀ pípọ̀ orí mi lé lọ́la. yes ọ̀rẹ́ rí i pé orí mi títorí tiẹ̀ gan máa rí i pé mo lọ sọ́dọ̀ bàbá lónìí mo dẹ̀ dùn so a lè fi mí tí wọn sọ́la. fídíò tètè lọ máa bẹ ẹ ní láàárọ̀ first thing tomorrow morning máa dọ́dọ̀ ẹ̀. báwo rí o máa work sẹ̀ síbẹ̀ mo sọ fún ẹ máa rò ṣe o. mo ti conclude pé mi ò ṣe mọ́ mi ò dẹ̀ ṣe mọ́ nìyẹn iṣẹ́ tá a bá ṣe títí tá a bá ṣe tá a fi lówó lọ́wọ́ tí gbogbo ayé fi mọ̀yàn nípa ẹ̀
ó yẹ kí ọ̀nà ọwọ́jọ́ tí ẹ máa fi sílẹ̀ pàápàá jùlọ ẹ má jẹ́ kí n tàn yín. Mo ṣẹ̀ṣẹ̀ pàdé obìnrin kan tó jẹ́ pé Ọlọ́run gbádé owó lé lọ́wọ́, tó gbádé ọlà lé lọ́wọ́, tó nífẹ̀ẹ́ mi tí mo nífẹ̀ẹ́. A dẹ̀ ti ṣetán láti fẹ́ra wa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣerú ọmọ bẹ́ẹ̀ yẹn látijọ́ tí mò ń wá ọmọ gidi kó wá gbọ́ pé irú iṣẹ́ bẹ́ẹ̀ ni mò ń ṣe sẹ́wọ̀n pé mo kó bára mi nìyẹn. For now ẹ má jẹ́ ń tàn yín, èmi ṣetán o, mo ti fi sẹ́yìn sílẹ̀, nǹkan tí mo ní kí n wá rí yín fún nìyẹn. Kò jù bẹ́ẹ̀ lọ. So ti wá fún Gbàdàmọ́sí kejì rẹ gbọ́. Mo ti sọ fún o. Kí ló wá wí? Ó ta kó lóhùn fi sílẹ̀, ó lóhùn máa continue lọ. Mo dẹ̀ wọ́n pé fine kó máa bá tiẹ̀ lọ, kémi náà dẹ̀ máa bá tèmi lọ. N tó wù nìyẹn. Èmi ti ṣetán láti fi sílẹ̀. Mo kàn fẹ́ kí n wá bá yín sọ̀rọ̀ kẹ́kàn má rí i pé mo ti dismiss láàrin yín, ó tán. Ọmọ mi lọ jẹ́ o, yín sì gbọ́dọ̀ fi ẹ̀kọ́ tanná fún ọ jẹ. So ti gbàgbé ni wípé ẹ̀yin méjèèjì ifá mọ́jìyàn òsírí mọ́jìyàn ńlá fáwọn dábẹ́ yìí méjèèjì ẹ gbọ́dọ̀ jára yíyan. Lẹ́yìn pé kọ́ ọ lọ rèé bẹ́ẹ̀ kọ́ ọ rọ̀ ọ́ kọ́ ọ bẹ́ẹ̀ gbogbo tó bá fẹ́ kó o fún un tó bá tó pò náà ti gbọ́ ìbá náà ló tó lè jáwọ́. Àìṣe léyìí ó léwu fẹ́yìn méjèèjì láti pé kẹ́nìkan máa ṣe kẹ́nìkan lòun ò ṣe mọ́ ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Tí o bá ti jáwọ́ báyìí sí èmi ò lè stop. Ẹjọ́ máa ṣe lọ ni àfi kó ló sọ pé òun ṣe mọ́. Ok, kò sí wàhálà, màá tún padà lọ sọ́dọ̀ ẹ̀, màá lọ bá a máa lọ bẹ̀ tí mo dẹ̀ mọ̀ yín pé n tí mo bá fẹ́ náà ló máa bá mi fẹ́ torí mi ò ṣetán láti continue bí mo ṣe wà yìí. Màá lọ bá ó tán. Ẹlẹ́ẹ̀kejì, ọmọ tí mo sọ fún yín pé mo ṣẹ̀ṣẹ̀ pàdé ṣé àǹfààní wà láti mú wá sọ́dọ̀ yín bóyá kẹ̀kàn bá mi wò àti pé gbogbo nǹkan tí mo rí pẹ̀lú ẹ̀ bóyá tòótọ́ ni àbírọ́ ni ṣé kí n mú wá. Kò sáàyè bẹ́ẹ̀ ni tí kí bá rí lugi torí ẹ̀ lákọ̀ọ́kọ́ gbé já kọ́kọ́ yẹn bí n ti ń bẹ ilé náà kó tó di pọ́ mọ́ mọ́bìnrin rẹ wá. Ọgbọ́ kò tí ì sọ̀rọ̀ mi eléyìí. Ọgbọ́.
ẹjọ́ ta lẹ béèrè. Bọ́lájí ni mo béèrè. Bọ́lájí. Bẹ́ẹ̀. Wọ́n máa sí around. Ọ̀yá tó bá dé ẹ sọ fún pé Badmus béèrè. Abẹ́yìn ni girlfriend o. Rárá o, no, kò ń ṣe mi. Okay, that's all right. Ẹjọ́ sá, ṣé ẹ ń lọ sọ́nà báyìí ọ̀nà jáde kẹ́kọ̀ọ́ help me. Kí n gbé yín dání. Bẹ́ẹ̀ ni sá. Okay. No problem. That's all right. Change. Ẹ jẹ́ máa lọ. Ẹjọ́ ẹ ṣàánú mi, ẹ kò fi àti ẹ̀mí lásán ni, ẹ jẹ́ kí n sọ ayé mi mú yé ẹ̀rí ìṣẹ̀lẹ̀. Mojú mi kò sọ fún mi, báwo ni ọ̀rọ̀ ayé ẹ̀ ṣe kàn mí? Báwo ni ìtàn ìgbésí ayé ṣe ń ṣe wẹ́lẹ́? Ó rò pé wọ́n fẹ́ fi ìtàn ilé ayé ẹ̀gbà owó báńkà. Náà mi ò mọ ẹ́ mi ò fẹ́ gbọ́tàn ìgbésí ayé tó ń kó kàn mí. Mind you, wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fún mi. Èmi tó wẹ̀ mi ò kí ń mú nǹkan nìkan ọtí. Wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fún mi. Bọ́lájí, ẹni bí ni ẹ o, èèyàn burúkú ni ẹ, ọ̀dàlẹ̀ ni ẹ. Oh, deal tí wọ́n sọ fún mi pé wọ́n ò fẹ́ ṣe, don't pretend pé wọ́n ò fẹ́ ṣe. Wá rí ọmọ yẹn, ó gbé sílẹ̀, ó fẹ́ dáwọ́ yẹn jáde. I have a good news for you. Ọmọ tó jí gbé sílẹ̀ wà lọ́wọ́ gbọ́ wọn ni ọmọ tó ti gbà yẹn. In the next few minutes I wasted that. Wọ́n dalẹ̀ ọ̀ṣẹ́ ẹni tó bá dalẹ̀ kò ní dalẹ̀. Good afternoon, sir. How are you? Ẹ pé ilẹ̀ fẹ́, sir. 2,000 naira. Ìkó wà ń bẹ̀ tẹ́lẹ̀ kó kàn. Okay, sir. Rufus kọ́ ẹ̀ ni. Ṣé kò ń ṣe Rufus mọ̀ wọ́n yìí? Rufus ni òun ni mánéjà bíbá rẹ̀. Mánéjà bíbẹ̀. Ló ga o. Kò lè dá mi mọ̀ mọ́ o. Ó ti pẹ́ ọ̀rẹ́ Àlàyé kí ló ṣẹlẹ̀. ó wà tọjọ́ mẹ́ta ọmọ ojú ẹ̀ ń dán o. ojú mi dán irọ́ ló pa o fámìlì nǹkan. bá a ṣe adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣírí ya. Rufus àbí Rufus kọ́ ẹ̀ ni. bẹ́ẹ̀ni sà. o mọ ọ́fíìsì mọ́. rárá sà. ìwọ kọ́ ni àti Bọ́lá dìjọ lọ sí institution kan náà ni. tí wọ́n ní ẹja lọ fún principal létí ìjọ ẹ̀ tí lọ́ọ̀yà kan tó dìfẹ́ǹsì. ó rárá sà. ọjọ́ náà gbọ́ ẹ̀ Rufus. ó ti pẹ́ sà. ibi ló ti ṣiṣẹ́. bẹ́ẹ̀ni sà, èmi ni manager bíbá sà. That's nice.
ó ga o. Bọ́lájí kò ẹ̀sẹ̀ kó ń bẹ̀rẹ̀ sí ni sà. Bọ́lájí sẹ̀ kó lọ́dọ̀ ẹ̀. Jọ̀ọ́ má bínú ibo ló ń lọ. Ọ̀rẹ́ most time tó bá wá sí ọ̀dọ̀ bàbá Alábídé ló máa ń wà. No. Fún ọgbọ́n rẹ̀ sanwó ẹ̀wọ̀ ẹgbà. Ẹ má wọrí sà, ẹ má wọrí sà. Ẹ má wọrí sà. Báwo bá fún iná Bọ́lájí ò kì í bí àgọ́ sà. Kò ń gbé kọ́ọ̀lù ó dẹ̀ lé mọ́ ibi tó wà ń sìn àbí. Mo nídìí ẹ̀ gan ni mo ti ń wá tipẹ́tipẹ́ ó dẹ̀ ní mẹ́sẹ̀jì kan tó fẹ́ fún tí ò gbọ́dọ̀ kọjá yìí ní gan. Ṣé o lè ṣe ẹ̀pù kan fún mi for God's sake? Ṣé ibi tó wà yẹn o lè mú mi dé kó wọnú mọ́tò káàdìjọ lọ? Sáà pé mi lè mú yín dábúlé bọ̀ mi ò ní lè fi ìbàlẹ̀ báyìí torí àfi tá a bá wá bí off day mi tá a bá lè jọra yìí lọ. Rufus duty kẹ n tó ń domi lára ju duty lọ n gbọ́dọ̀ fojú mi kan lẹ́nu sórí tó bá lè ṣe ẹ̀pù tí n bá fojú mi kan Rufus o ṣe mọ́níjà lè kó mọ́. Màá kọ́ lè kó mi fún ẹ. Jẹ́ ká lọ. Ẹ fún mi ṣẹ́ni kò sá. Súpò wo jáde mo lọ pápá ń dúró sí ibà yìí. Ẹ má pọ̀ mo fẹ́ fẹ́ lọ bí kọ́mi ìfẹ́ dé jọ. Ká mọ́nítà ọmọ yìí. Kila mú wá sáyé, kila máa mú lọ sọ́run. Kila mú wá sáyé o, kila máa mú lọ sọ́run. Torí ohun tá a fẹ́ jẹ́, ká fi balẹ̀ ayé jẹ́. Nítorí ohun tá a fẹ́ dá. Ojú ẹ̀ rí, ọmọ ìfẹ́jọ́ mẹ́ta tí kò sí sá àwọn dájú náà fẹ́ rí. Wọ́n béèrè Bọ́lájí lọ́wọ́ máa ní pé ibì kan tí Bọ́lájí máa ń jẹ̀ sí jù lọ́dọ̀ yín ni kí n kọ́kọ́ mú wọn lọ́dọ̀ yín náà. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ jọ̀ọ́ Bọ́lájí ni mo wá wọ́n dẹ̀ ní tí n bá ti dọ́dọ̀ yín mo ti rí Bọ́lájí torí pé ọ̀dọ̀ yín ló máa ń jẹ̀ sí. Ọ̀rẹ́ ẹ̀ ni mo rí lé epo ńgbà tí mò ń re pé ló bá ní ó ṣẹ̀ kúrò lọ́dọ̀ òun ni ṣùgbọ́n tá a bá ti dọ́dọ̀ yín mo ṣe wá síbi. Òótọ́ ni ẹ sọ èjì náà àyìn kódà gan ó kú bí ní ìsìn kí kọjá wákàtí kan. Ọlọ́run o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ní fóònù nọ́mbà tá a lè pè sí kẹ́ ẹ ní ọ̀rẹ́ bàbá ẹ̀ òun ló wá síbi. Èmi kí n wò ní fóònù kí ni wọ́n máa gba nọ́mbà àwọn èèyàn sí. Ẹ jọ̀ọ́ bàbá olóyè mi ń sọ ọlọ́pàá ẹ fọkànbalẹ̀ o bóyá ẹ mọ̀ mi dáadáa èmi ní ọ̀rẹ́ bàbá ẹ̀ lọ́ọ́ yàdẹ̀ mi gbogbo property bàbá ẹ̀ kó tó di pókú ọwọ́ mi ló wà ọlọ́mọdé jẹ́ ń jẹ̀gún mọ́yámì ní gbé nǹkan onígan ó gbé fóun gbólóhùn ni mò ń bá di wọ́n á ní pé ńgbà tí ń bá rí màá kó gbogbo dọ́kúmẹ́ǹtì yẹn màá kó fún ló jẹ́ ń débi kò sẹ́mi o ojú ẹlẹ́dẹ̀ẹ́ tó. Ìwà mọ ìrìn rẹ̀ báyìí o ṣùgbọ́n tí mo mọ̀ ni pé yóò sì padà wá ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ kan o tó bá dá ọ̀la fún yín láàrin oṣù kan ẹ lè mú fojú kan ṣùgbọ́n jọjọ́ bàbá báyìí kúlẹ̀ rẹ̀ kàn rí ẹ̀rọ àmọ́ ẹ̀fọ́ kan yín balẹ̀ yóò padà wá tó bá ti yá wá èmi ò jíṣẹ́ yín fún. Ṣùgbọ́n yóò wà. Ṣùgbọ́n ọjọ́ yẹn gan lè sọ. Màá dúró dìgbà tó bàdé náà ni. Tó le tó bẹ́ẹ̀ ni. Ẹ ṣá ò lè jù bẹ́ẹ̀ lọ. Mo ń sọ lẹ́ẹ̀kan mo sọ pé mi ìwà ìrìn sọ ọlọ́pàá kò dáràn ṣùgbọ́n bí ọ̀rọ̀ ayé rẹ̀ ó ti da ni mo bá wá torí ọ̀rẹ́ bàbá ẹ̀ lèmi ṣe agbẹjọ́rò gidi tí gbogbo èèyàn mọ̀ ní mi. Àmọ̀gbà tí yóò tó wá padà báyìí ṣùgbọ́n yóò padà wá àmọ̀gbà tí yóò lè wá sí i. Dájú ẹ máa lè gbé bíbá. Màá gbé bẹ́ẹ̀ kí ló dé ẹ gbọ́. Ẹ wà ráàyè. Kí ló dé. Ẹ lè gbé àyè pẹ̀lú wa. Bó ṣoṣù kan tẹ́ bá ti lè gbà mí láàyè ṣé wọ́n máa ń kọrin kan báde wọ́n ní ilé yín ò tó lè wá ẹ rọra pẹ̀gàn èèyàn nílé àkèrè èèyàn mẹ́jọ ń sùn yàrá kan nílé àkèrè inú mi dùn bí o ti pé mo ti rí mo ti rí Bọ́lájí ń sùn. Ojú ọba ti ẹgbà láàyè ọgbà bàbá ẹwò yàrá kan ń bẹ àwọn èèyàn pàtàkì bí yín báyìí àwọn ni mo máa ń fi ibẹ̀ tí wọ́n máa ń sùn ẹwò nẹ́ẹ̀tì wà ń bẹ torí ẹ̀fọn. Bí o tẹ̀ sí nẹ́ẹ̀tì mélòó ni ẹ̀fọ́ jẹ tí ó fi dé. Àlejò mi ò lé o ìmọ̀ bá ń ti mutí ó ṣe kókó lẹ fún mi jáde máa di ara mi kí sáàtì rọmọ tí mo. Ẹ máa wọlé wọn ẹ kọ́ wà lọ́dọ̀ tí wá. Nísìn sórí gbé mọ́tò yẹn máa gbé lọlé. Okay sir. Ìgbà tó bá máa gbé mi máa pẹ́ wá. Ẹ jẹ́ n dúró tí yín sá. Má wulẹ̀ dúró. Kí máa lọ. Máa lọ o ní problem. Ok kí lẹ fẹ́ kí n bá ń gẹ̀ẹ́tì sá. Tí mo fẹ́ ń bo ibi títí Folúwẹ̀rí máa gbójú wá kí mi fẹ́ jíjẹ ni àbí mímu fìyẹn lẹ̀. And again sọ mi pé mi ìdágbére kí n tó kò lé tí wọ́n bá ti wá béèrè mi ni mo travel mi ní pẹ́ dé. Ok máa jíṣẹ́. By road kọ́ sọ mọ̀ pé n gbé mọ́tò lọlé mo lọ airport ló gbé mi dé mo ti travel. Ok sir. Tí n bá ti yọ máa wà padà wá gbé mi airport. Ẹ jẹ́ kí mi máa lọ.
ẹ wo èmi náà máa ṣagbára tí mo fi lè rí Bọ́lájí pé ẹ wà ń bíbà máa sọ fún. ṣé mo dúpẹ́ wo promise mo promise ẹ wá o ti lówó wọn náà ti dónílé epo wọ́n ṣàgbàdúrà pé kí ni kémi pẹ̀lú Bọ́lájí ká ṣe báyìí. ẹ máa yẹra sa èmi kò máa ṣagbára mi. o ti parí o ti bẹ ẹ ṣeun sa Rupert Musa o ti bọ́ sáyé ẹ ṣeun Ọlọ́run. Kí ni mo rí báyìí? Ní kékeré ọjọ́ mi. Lójú mi wá ní ọmọ ilé. Mo jẹ́ ṣé mi lọ́mọ ilé ìdáríjì mi Ọlọ́run. Bàbá dáríjì mi. Nígbà yìí wo ni mo wá báyìí? Sade. Fọláṣadé. Kò dákẹ́. Badmus, ojú ẹ̀ ìbọn sí mi. Badmus. tó bá ṣẹlẹ̀ náà máa fi bọ̀ fọ́ orí ẹ̀. because of Fọláṣadé tó dé mọ́lẹ̀ ìtorí ẹ̀ ló ṣe yọ ìbọn sẹ́yìn wá kí ló fẹ́ gbà lọ́rọ̀ tó wà lẹ́yìn náà ṣé ọmọ ìyá ẹ̀ ni àbí ọmọ bàbá ẹ̀ ni àbí kí ló fẹ́ gbà nínú ọ̀rọ̀ kó kàn pa ọmọdọ́mọ kó dẹ́nu ẹ̀ légbodò. mo mọ tẹ́lẹ̀ kó ń bọ̀ ṣé o lè tí ẹ tẹ pàtípàá. now mo fẹ́ kó mọ kankan dájúdájú ọmọ Fọláṣadé tó dé mọ́lẹ̀ kò kí n sọ ọmọ tó lè pa. ṣé ọmọ tó wà nílẹ̀. yes. wọ́n lè sanwó ẹ̀mí ẹ̀ ó ti jẹ̀bi kú gbogbo sítórì ayé ọkàn mi ẹ̀kọ́ ló máa ń fowó sápò mi ẹ̀kọ́ ló máa gbọ́dọ̀ sórí tébù mi bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ bẹ́ẹ̀ ṣé ó dáa kó bá lọ tó bá ṣe ní àwọn àti wọ àtọ̀hún ẹ̀rẹ́jì àpá ìdáná. ó fi ìpínlẹ̀ yóò lè ṣe nǹkan tí ó dáa fún ìsà fẹ́ kó mọ̀ pé mi àti bẹ̀rẹ̀ sí ọjọ́ tó ti pẹ́ ni mo fẹ́ kó bílẹ̀ pé mi ò lè rí nǹkan tó lé abẹ́ tí ẹ kì í sọ pé èmi fẹ́ dánwò fún ẹ. tó bá jẹ́ pé owó tí Mr. Johnson gbé fún ẹ tó sọ pé dandan iṣẹ́ ìyá gbọ́dọ̀ jọ ṣe ni tí mo dẹ̀ sọ fún ẹ pé mi ò lè ṣe. tó bá jẹ́ pé torí owó yẹn ló fẹ́ pa ọmọ yìí ó bẹ́tà kó mú owó yẹn kó dá sí méjì ká pín lọ́gbọ̀gbà tó bá dẹ̀ wá jẹ́ pé ìwọ nìkan ló fẹ́ dáná owó yẹn fún ẹ láyé lọ́rùn kó máa ná but a ní láti gba ìtọ́ ọmọ ìkúrò lọ́wọ́ Mr. Johnson nítorí pé ìtàn ìgbésí ayé ọmọ ẹ̀ ó ti ṣàlàyé fún mi kò dẹ́ sọ kóta nípa ìtàn ìgbésí ayé ọmọ tó dè mọ́lẹ̀ kó yàtọ̀ sí ìtàn ìgbésí ayé mi àti ẹ̀ ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ assassin tá à ń ṣe yìí mo fẹ́ kó mọ ọkàn dájú pé tí Mr. Johnson bá kọ̀ láti má lè stop iṣẹ́ burúkú tó ń ṣe àmà báwí àwa tó ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ burúkú àwa náà la máa kọjú ìjà sí nǹkan tó mo fẹ́ kó mọ̀ lélẹ́yìí o èèyàn tó pa ìyàwó ẹ̀ nítorí owó tó pa ìyá ọmọ ọlọ́mọ kí ni àdájú pé àwa méjèèjì gan ẹnu wá sè mo fẹ́ kó mọ̀ pé bàbá yẹn ya wèrè gan o ó dẹ̀ sàn lórí ó máa ń ṣe bí ẹni tó jẹ́ tù ni kò jẹ́ nǹkan kan rárá ó yẹ. ọ̀tá rẹ̀ ọ̀tọ̀ fẹ́ nìyẹn jókòó. Okú atótó ni ṣùgbọ́n ọmọ tó ń wọlé jókòó tí mo ní kó jókòó torí ẹ̀jẹ̀ ni wà dá sí lára torí ẹ̀jẹ̀ kó má bàa tà sí lára mo ṣe ní kó jókòó. àwọn ilé tó ń ó yẹ kó jí ẹ ó lè pa ọmọ ìfẹ́ ó tó bá kọ̀ pé o fẹ́ tẹ̀lé inú ẹ̀ bí o fẹ́ pa ọmọ Fọláṣadé tó dè mọ́lẹ̀ o bẹ́ ta kó palẹ̀. Fine. Àtiwọ́ ìpàdé kí ló kàn mí láìpẹ́ tí ẹ wúlò sí mi tí ẹ gan fúnra ẹ kò jọ mí lójú. Kí ló ń ṣe?
à ń sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ kan ní dákẹ́ lọ fáwọn kí ló ṣẹlẹ̀. mo kàn ń ròyìn pé wáì tó jẹ́ pé ẹ̀yin ni máa ń gbé gbogbo iṣẹ́ fún so mo reason mo máa ń gbádùn bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ yín because ṣiṣẹ́ tí bá gbé fún yín ẹ máa ṣe neat. iṣẹ́ tiwa kò kí ń ní ìdílé ó lè máa ń clean gan ẹ̀yin náà mọ̀. mo jẹ̀ wá rí i pé kò sírú bí ṣe lè sọ pé onítọ̀hún kó wà nù ihò kọinkọin ẹ̀ wá onítọ̀hún jáde guy wo a máa pẹ́ fúnra wa o. ṣe rí àwọn àgbọn tá a bá ń ṣe ó máa ń dùn mọ́ wọn a máa ń pè é ní the only honourable police officer. ẹ̀gbọ́n ojú ẹ̀ kò mi ò sọ fún ẹ pé ẹgbẹ̀rún sàmú ẹ kò lè sá mọ́ lọ́hùn lọ́wọ́ ṣé bí wọ́n rò bí kò ti sá lọ lọ́jọ́ kìíní àná ṣé bí wọ́n ní í sìn. ẹjọ́. tó bá tún sọ ẹjọ́ bẹ́ẹ̀ máa gbá ojú ẹ. wo mi ò nẹ́jọ́ kankan bẹ́ẹ̀ rò ẹ̀yin guys ẹ waste kíní burúkú yìí mi ò tẹ̀ bí ṣe ń rí ẹ inú ẹ ń bí mi. ẹ bá tiẹ̀ máa pa mí ẹ jẹ́ kí n sọ̀rọ̀. kéwìn gbẹ́ ẹ láyè kí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu olórí burúkú ẹ mo béèrè ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ tó fẹ́ sọ. mo lọ́wọ́. wò ó jẹ́ ẹ sọ kankan fún ẹ àdúrà ló yẹ kó máa gbà ó mọ lásàdúrà táwọn Jésù gbà lórí cross irú ẹ̀gbọ́n ló yẹ kó máa gbà sórí àwọn méjì tó dúró yìí wọn ní time láti waste o ìtorí tiẹ̀ dẹ̀ lọ́ ṣe wá ọ̀ọ́dẹ̀ bá nǹkan méjì wá ju wípé kàn pẹ́ lọ. ọ̀gbẹ́ni wa àsìkò táwa kò sáyè fún anything láti sọ fún ẹ ó yí ẹ tó bá ságídí ó ti rí ìpá pẹ̀lú máa gbà jáde. Mr. Johnson a ti ń pẹ́ jù ń bí ẹ wọlé kẹ́ lọ gbé balance wá fún wa káde get out kẹ́yìn àti ẹ̀dẹ́jọ́ máa bára yín pò àbí Badmus. bàbá mo tọ́ ló sọ ẹ jẹ́ kí owó yẹn wọlé ṣe rántí agreement wa ìta bá mú wa fún yín láàyè máa tún fún wa ní kọ̀ọ̀kan ní 10 million tẹ́lẹ̀ so ẹ̀yẹ kó tó jáde ká máa rà. ẹ wo báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé ti ṣiṣẹ́ kan fún mi rí tí mi ò fún yín lówó ni mo ti fún yín 5 million balance yín kù 5 million nǹkan tí ìdẹ́ni máa top sí ó ti di dandan kí n fún yín tẹ́ bá ti ṣe gbogbo nǹkan tó kù máa fún yín check. àbá àti gbẹ́rù bí ẹ fún àǹtí mi ká bá tiwa lọ. máa fún yín check náà ẹ fọkàn balẹ̀ ẹ dì pẹ̀lú wèrè yìí náà. ẹjọ́ ọmọkùnrin ẹ̀ máa pa mí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ ọmọ ẹjọ́ ọmọ lọ́rọ̀ ẹjọ́. ọ̀nkú ẹ fílẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ ó sì wá ibi tó wà yìí ilé ikú ló wà ó ti ń bákú jẹ ó ti ń bákú mu in fact ẹ má yẹ kí n parọ́ fún ìwọ̀n àti kóná jọ ń sùn like 3 minutes a kọjá lọ sọ́hùn ẹ jẹ́ kó sọ̀rọ̀ ó yá 1 minute. kò sọ̀rọ̀ tó fẹ́ sọ ọ̀rọ̀ wo ló fẹ́ sọ ó gbọ́ ó lọ́rọ̀. ẹ mọ nǹkan tí mi ti ń rò ọ̀rọ̀ ló sọ yẹn ẹ jẹ́ ó sọ̀rọ̀ ẹnu ẹ ó sọ kò sọ ọ́nà máa kú náà ni ẹ jẹ́ ó sọ kákọ̀ tí ẹ gbọ́. wọ́n ní ká ṣèrè ẹ sọ̀rọ̀ sókè. ẹ máa búrò ẹ máa ní ká nítorí 40 million naira ẹ pọ àti mi tó jẹyàwó yìí ẹ pọ màmá mi ẹ ti ní ká lọ pa mí ẹ ti ẹgbẹ̀rún náà ẹ wọ́n ti pọ́ lọ́wọ́. wọ́n gbégbégbé ní sọ́hùn aláwìyé yorùbá literation ayẹyẹ bí bọ̀bọ̀ bù ṣéyẹn lèmi wá mo ń gbọ́ títí ẹ jàre story ló ń ní gbogbo èyí tó ń sọ yẹn story upon story. bàbá ṣé nǹkan tó ọmọ yẹn sọ ẹ ṣòtọ́ ni. ó tẹ̀ fẹ́ dàbí tòótọ́ ni. a kò gbàdúrà fún un. ìyáwó ni. iwájú mi ló wà náà. a gbọ́ ojú ẹ̀ gangan. àbò yàwó ni. Bọ́lájí kí ló yà lẹ́nu. ṣé set up ni gbogbo eléyìí ni. ìdájú o. tó fẹ́ pa ọ náà sórí àwọn agbọn tá à ń pààyàn àdájú o. ó sọ fún ẹ
mo jẹ́ kó mọ̀ mo ní máa ń ya wèrè gan ó sọ lórí gan ó kàn wá ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ń tù ní sọtiri pé ó lé ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní jà á lólè. now àwa ò ní láti sọ anything tí wàá pé ó ti gbà wá àbí. ẹ wò á fi dàbẹ̀rẹ̀ o ẹ jọ ẹ bóyá ẹ̀gbọ́n ti tèmi dáadáa. ọwọ́ bá kú ẹ̀ mo kú rẹ̀ transfer wọ ọmọdé yìí sí ẹ̀wẹ́ wa sotiri àfi ọmọ àgbàdà sí ẹ lọ́rùn. náà. ẹ wò 98 million lówó tó wà lọ́wọ́ transfer gbogbo ẹ̀ transfer. ẹ kí ni account number. Alpha, your phone away, go check it. Mo ti wọlé. Èló ló bá ń bẹ̀? 28 million naira. Balance ńkọ́? Balance ńkọ́? ẹ wò ẹ ní sùúrù tó bá di next month mo ń expect owó kan. Salary ẹ? Business. Ìwọ ọlọ́pàá o ṣe business level 12 million. O tún fẹ́ gba owó yẹn lọ́wọ́ yẹn kan nìyẹn o àbí kò tún pààyàn náà. No ìròyìn àwọn ọlọ́pàá tó ń bá wọn lọ. Òun retí almost 12 million naira. Jídé. Alami. Wo ojú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó bá fẹ́ ìkó jẹ̀bi kó nu wa ṣílájọ fún. Ó sátìrì má judge Bashir ẹni tó bá ṣe ẹ̀ tó dẹ̀ ṣe ìran ẹ̀ dájọ́ fún. Bẹ́ẹ̀ni wàá súnmọ́ bí. Ẹni tó bá ń kó wọ́ọ̀tì nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta kàdúró tó ṣe ẹ̀ tó dẹ̀ balẹ̀ ayé ẹ̀ jẹ́ dalo. inú bíbí kúrò níbí ẹ o jọ nítorí tọ́lọ́. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ ká dáríjì. Ọlọ́run ni mo fi bẹ̀ yín. Tí bá ní kí n pa wọ́n nísìnyí kó dí àwọn tó ti pa á. Nǹkan tó kọ́ di mi jù ni wípé àwọn tó ṣiṣẹ́ tí wọ́n jẹ́ kó jèrè iṣẹ́ wọn. Ṣùgbọ́n gbogbo tí mo ní ni wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà. Ẹ má yẹ kí n fọwọ́ mi dájọ́ fún. Now nǹkan tó ń try láti sọ fún wa ni pé o fẹ́ fi máa yín sílẹ̀ pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tó gbé fún gbogbo àwọn fámìlì ẹ̀ kà fi sílẹ̀ àbí. Ẹ jẹ́ ká fi sílẹ̀. Kà fi sílẹ̀. Tàmá tàbá fi dídá tèmi kí ká pa ẹ̀dá àná kí gbogbo ẹ̀jẹ̀ máa wéṣẹ̀ sílẹ̀ lẹ́nu. Àmọ́ kò sí wàhálà ẹni tó ṣẹ̀ ti dáríjì ẹ̀ a máa fi é sílẹ̀ náà ni. But wá o mo mọ̀ ẹ́ o a lè lọ tó ń sìn kó bìlí kó smart. O fẹ́ pe gbogbo àwọn wèrè somebody tẹ́jọ́ sọlọ́pàá o ti rí ọ̀daràn tó fẹ́ mú. Tó bá try ẹ̀ jẹ́ kí n sọ ọkọ fún ẹ o lè dalẹ̀ débi tó máa dalẹ̀ o ní mú ọjọ́ yẹn jẹ o tó kó lórí rẹ̀ aláyé gbà yìí stand up. Kila muwasaye, kila mamula soro, kila muwasaye o, kila mamula soro. Mi ò mọ̀ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín torí tí ó bá kí n ṣe ẹ̀yin. Ìbá mà ti kókó àìmọ̀dé nítorí 40 million naira ó ní ẹ̀mí àwọn aláìṣẹ̀ ṣe lọ ilé ayé má le o ẹ ṣé àdúpẹ́. Jẹ́ kí n má parọ́ fún ẹ ẹlẹ́dẹ̀ẹ́ ni kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹlẹ́dẹ̀ẹ́ ni ò fi kó jíjẹ pa ẹ̀ má jẹ́ kí n tàn ẹ mọ́ yẹ irú yín báyìí tó wà lórí ẹ̀pẹ̀ tó jẹ́ pé irú nǹkan tí ò tó báyìí tó ṣẹlẹ̀ sí tó dẹ̀ bá lọ
ẹlẹ́dàá ni kò dì mọ́ o kò dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nígbà gbogbo pé ẹlẹ́dàá mi ò má fi mí sílẹ̀ nígbà kankan o. mo máa dúpẹ́ o ẹlẹ́dàá mi ò ṣe o tó jẹ́ kórìí mi ó gbàbọ̀dé o ẹlẹ́dàá gbogbo wa ò dẹ̀ ní gbàbọ̀dé. àmì o ẹlẹ́dàá mi náà ò ní gbàbọ̀dé o. ẹ jọ̀ọ́ sà mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín tẹ́bà ní bínú. bí mi màá dá ẹ lóhùn. kí gan-an ló sún yín sí irú iṣẹ́ ibi báyìí nítorí wípé iṣẹ́ tẹ̀ ń ṣe kò bá òfin Ọlọ́run mu. ọ̀rọ̀ tó bí mi yẹn ọ̀rọ̀ tó tóbi púpọ̀ ni. níbi ọdún kan sẹ́yìn àti bẹ̀rẹ̀ iṣẹ́ náà àmọ́ ńgbà tó pẹ́ ẹ̀mí mi ò gbé mọ́ ó dẹ̀ pẹ́ ní kejì mi pé mi ò fẹ́ ṣiṣẹ́ mọ́ kó jẹ́ ká jáwọ́ ó dẹ̀ takú ó lóun ní jáwọ́ mo bá fà á já aago sí nǹkan tá a fi dára wa fà ó ń jẹ́ kí n mọ̀ pé òun ní jáwọ́ bí tí mo ti wá ń ronú wò pé kí ni mo fẹ́ ṣe torí mi ò lè dá ìjà ara mi jà mo wá pé àbí kí n sá lọ ni mo ń ronú ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni mo ṣalábàápàdé tí mo fi gbé ẹnjọ́ náà lọ́hùn tí mo fi gbé wálé síbi léyìí tí mo tún wá wò pé ó túmọ̀ sí pé ó yọ lóun fẹ́ kí n yọ ẹnìkan sílẹ̀ kí n tó bá tèmi lọ ni mo fi pàdé ẹ̀yìn. lóòótọ́ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ iṣẹ́ yìí ò yẹ ọmọlúàbí yìí ẹ jáwọ́ nínú iṣẹ́ yìí kò bá òfin Ọlọ́run mu ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. èmi náà fẹ́ jáwọ́ amúléwu nínú ni. ó léwu. ọ̀rọ̀ nípa ìmùlẹ̀ ni. agbàjà òrìṣà wọ́n sọ̀kalẹ̀ sórí àpáta ayé wọ́n fa pásẹ́ wọ́n fẹsẹ̀ sẹ́ ọ̀sẹ̀ méjì tọ̀sẹ́yìn gògòlù ọkùnrin wá sí kọ̀lú ayé níjọ́ tí wọ́n délé ayé wọ́n ní ká ẹja jọ pín ọ̀sẹ̀ méjì lẹ́sẹ̀ bá pín ó ní ká lọ lè tọ́jú gbá wọn kán tọ́jú ọ̀rọ̀ àgbò kán tọ́jú pé ọ̀rẹ́ ẹnìkan ò ní já ńkọ́ jẹgbá ní jágbó tó ń ti rọrọ ẹnìkan gbọ́dọ̀ jágbó tó ń ti rọrọ rẹ̀ látòní lọ ẹ ti du olúbí o torí pé àṣejẹ́tẹ́ ẹjẹ́ tán nìsín ó ní ẹnìkan ìbejì méjì tó gbégbé ọkàn wálé ayé òun lè jẹ tán nìsín tó túmọ̀ sí pé méjèèjì ẹ gbọ́dọ̀ jara yíyan má jìyẹn ńlá fáwọ́ dá mẹ̀sí àwọn ojú nífẹ̀ẹ́ tí ẹnìkan lóyún bá sọ pé jẹ́ àgbọ̀tún kẹ́nìkejì náà gbà sí lẹ́nu ni o èyí tó bá wá sọ pé bẹ́ẹ̀ kọ́ tó bá lóun fẹ́ gba tó ń lọ lọ́nà ọ̀tọ̀ àjà ó jìmọ̀ lóko rẹ̀ lẹ́sẹ̀ ìjọ náà lọ́hùn o tó túmọ̀ sí pé wọ́n ò mú ẹ gbọ́ àbẹ́ gbọ́ ẹ gbọ́ ó sì jẹnu. sórí nǹkan tó wá sún mi gangan débi iṣẹ́ tí mò ń ṣe tó ń bí mi yìí pé kí n fi sílẹ̀ kì í ṣojú èmi náà ẹ̀sọ́ ni mò ń gbà bàbá àti màmá tó bí mi lọ́mọ láti kékeré wọn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n dẹ̀ ní owó tó tó bọ́ ohun ara wọn tó tó bọ́ ọmọ tó tó gbọ́ bùkátà in fact wọ́n bá débi pé wọ́n kọ́lé lóríṣiríṣi kò pẹ́ kò jìnnà ikú mú àmá mi lọ ìrònú yìí ló wà lára dádì mi débi pé wọn lè sùn wọn lè wo ló dáre sí wọn lọ́kàn odidi ọjọ́ mẹ́ta láìsàn fi gbẹ̀mí dádì mi náà but lójú ayé dádì mi máa nǹkan máa ń wá tánjọ máa ń ṣe business orúkọ máa yẹn jẹ́ Chief George mo máa rí i pé wọ́n jọ máa ń wá wọ́n á jọ jókòó sí pálọ̀ wọ́n á jọ máa sọ̀rọ̀ wọ́n á gbé documents lẹ̀ wọ́n á fìlẹ̀ wọ́n á sign ẹ̀ bọ̀ nínú sọmọ kékeré mo believe pé business ló pa wọ́n pọ̀ ìgbà míì gan wọ́n lè ní kí máa lọ sí bank máa lọ gbowó like 5 million 10 million 15 million 20 million wọ́n gbé fún máa yẹn wọ́n á wò pé nǹkan tó pa wọ́n pọ̀ yìí nǹkan tó bá jẹ́ tọ́ ti dáàdì mi ó yẹ kí máa yìí lè fún mi nígbà tí dáàdì mi kú tán lọ bá Chief George ó jẹ́ kó mọ̀ pé nǹkan tó bá jẹ́ tọ́ láàrin àwọn àti dáàdì mi kò sí nǹkan kan mọ́ báyìí kan kó fún mi kí mi náà lè fi jẹ́ èèyàn láyé ó ń jẹ́ kí n mọ̀ pé business kọ́ ló dá òun àti dáàdì mi pọ̀ pé ọ̀rẹ́ lásán ni ọ̀rẹ́ lásán mo tún jẹ́ kó mọ̀ pé ẹ sà ọjọ́ kan mo mà lọ gba 20 million lákàntì dáàdì mi wọ́n dẹ̀ gbé fún yín ní ìṣẹ́jú mi báyìí ẹ̀dẹ̀ gbé wú ẹ̀dẹ̀ gbé jáde ọ̀nà ń ya owó yẹn lọ́wọ́ wọn ni mo wá rí i pé sitting lélẹ̀ mo wá gba ọ̀dọ̀ lọ́ọ̀yà dáàdì mi lọ mo wá explain fún wọn pé mo fẹ́ pẹjọ́. lọ́ọ̀yà ìjọ torí ọlọ́run ẹjọ́ ẹ̀yin nìkan ní ẹ lè help mi pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí mo ṣe wà yìí lójú mi ó jọ bí ẹni pé ìyá yìí ti fẹ́ jẹ mí gbé sẹ́rí mo ṣe wà yìí ihò kólóbó ni mo wà
kò sí níwájú kò sí lẹ́yìn kò sí anything lọ́wọ́ mi kò dẹ̀ sí anything lákàntì gbogbo ayé dáàdì mi èmi náà try láti ní kí n save owó but dáàdì mi ò gbà ìgbé tán máa ń ké fún mi ni pé àwọn ò tí ì fẹ́ kí owó rànjú mọ́ mi pé tó bá ti lè rànjú mọ́ mi mi ní fèsì ẹ̀kọ́ mi mọ́ mo dẹ̀ gbà fún wọn láti fèsì ẹ̀kọ́ mi láì mọ̀ pé bí ọ̀rọ̀ dáàdì mi sì máa já sí leléyìí gbogbo àwọn nǹkan tó wà nílé yìí òun náà ni àgbọ́kànlé mi tèmi náà lè fi sọ pé bóyá àbí nǹkan tí dáàdì mi ní ó jẹ́tọ̀ tèmi òun náà tún fẹ́ gbà lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ṣàánú mi. Bọ́lájì Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ wọ́n fọkàn ẹ balẹ̀. tí mo sọ fún ẹ pé mi pẹ̀lú dáàdì ẹ̀kọ́ tó kú ọ̀rẹ́ ni wá tí wọ́n náà dẹ̀ máa ń rí mi dáadáa sórí àwọn documents kan wà tó jẹ́ pé ó wà lọ́ọ̀mì tá a máa tẹ́ndà wọ́n ṣàjẹ́ ìgájẹ́ kóòtù náà tá a bá dé kóòtù wọ́n náà rí gbogbo ẹ̀tọ́ ẹ̀ pátá níbi tó bá wà náà máa gbé jáde wọ́n fọkàn balẹ̀ gbogbo ibi tó máa dé láyé Ọlọ́run àjọpọ̀ débẹ̀ fọkàn balẹ̀ dáàmà rẹ̀. nítòótọ́ àpẹjọ adelos court nígbà tá a gbé safe judge dé court so believe pé ó tún wí ni wa gbogbo owó tá a ná pátápátá ó tún waste èyí ni ilé ayé mi wá fi àásù mi pátápátá ni mi ò mọ tí mo fẹ́ ṣe mọ́ mo á wò pé kí lọ́nà àbáyọ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí mo kò fẹ́ kan gba ká mú pé kí n kò fẹ́ kan kúrò ní Nàìjà kí n gbà lóyìnbó lọ mo á rò pé kí n ta lé dáadé wọ ẹyọ kan ṣoṣo tó kù sódà tí n bá ta má lè fi move má lè má fi sáyé mi náà mo tún wá gba the same ọ̀dọ̀ lọ́ọ̀yà wa lọ ní tí mo tún bá bọ̀ ni. sá ẹ ṣé mo dúpẹ́ gidi gan wọn á bísí gbogbo nǹkan tẹ́ ṣe fún mi pátápátá inú mi dẹ̀ dùn bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé gbogbo wàhálà wa lórí kéèsì apàdà lóòzẹ̀ but àmọ́ nǹkan tọ́lọ́run fi ṣe àmọ́ mo fi ń dá yín lójú pé mi nítorí gbogbo nǹkan tó bọ́ mọ́ mi lọ́wọ́ yìí kí n wá bẹ̀rẹ̀ sí ní gbígbésẹ̀ tí ò dáa níwájú Ọlọ́run ọba ẹ ṣé gan sá bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé Mr. George ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ òun ló gbà sọ́dọ̀ tó dẹ̀ win case wọn lọ́wọ́ tó dẹ̀ gba gbogbo property dáàdì mi well mo falẹ̀ Ọlọ́run lọ́wọ́ mo dẹ̀ falẹ̀ àwọn tó jù wá lọ kàn dájọ́ fún but sir ìrànlọ́wọ́ kan ṣoṣo ló kù tí mo fẹ́ bá yín sọ inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè ṣe fún mi mo rí i pé iwájú ò sí lọ báyìí ẹ̀yìn ò dẹ̀ ṣe padà sí ilé kan ṣoṣo tó kù nínú ilé dáàdì mi mo rò bóyá kẹ́ jọ kẹ́ bá mi ta tẹ́ bá ta tí n bá gbowó ẹ̀ màá lè fi lọ establish business tọ̀dọ̀ tèmi so that irú owó yẹn màá lè máa fi kárí ara mi lọ ìyà onílé jẹ mí ìyẹn ni mo ní kí wọ́n bá yín sọ sá. sórí mo ti recommend courage rárá dáàdì ẹ lójọ business wise mo ti rí bó ti mú ọwọ́ ẹ dáàdì ẹ sí torí náà ò jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí tó sọ fún mi tó náà ti ń wá kàn sí kan despite pé gbogbo bó ṣe jáde kúrò yunifásitì upper class ló bá jáde still with the sense of belonging pé ó fẹ́ ṣe business Ọlọ́run àdẹ́fúnẹ̀ṣẹ̀ sórí ètò ìṣẹ̀lẹ̀ kẹ́kẹ́ gbà yìí pé bọ́lọ̀ ń ṣe fẹ́ ni ṣùgbọ́n Ọlọ́run àdẹ́ṣe dáadáa sórí iṣu ti ọ̀rọ̀ lé dáàdì ẹ̀ kan tó kù yẹn èmi náà mọ̀ kò kù but later ni mo gbọ́ information yìí pé dáàdì ẹ̀ ti lọ fi ìwé ilé yẹn gan dúró fún lóun tán gbà ní bank ilé tèmi ò mọ̀ but ìgbà tí mò ń go through inú fáìlì yẹn mo rí copy agreement wọn pẹ̀lú bank but about last week ni mo gbọ́ pé wọ́n wá fún ọ ní reminder notice pé tó bá di next week o wọ́n bá take possession ilé yẹn o màtímọ̀ àti ìránṣẹ́ ṣe pé tó bá ní one or two things tó bá mọ̀ pé o fẹ́ kó kúrò nínú ilé yẹn kó tètè kó. sá ilé tí mo máa ń sọ yìí ilé tí mo máa ń gbé nú ẹ tí mo wà nú ẹ máa ni mo máa ń sọ. no máa wulẹ̀ o take it easy tó bá ti pé o fẹ́ máa gbọ́dọ̀ mi wọ́n máa bọ̀ tó bá yẹ pé mi mo bí ẹ ṣé máa sọ ẹnu ni. take it easy Bọ́lájí. dájúdájú pé mi ò ní àgbọ́kànlé kankan mọ́ nìyẹn o. Ọlọ́run lèèyàn lè gbọ́kànlé tí ò ní pòfo àgbọ́kànlé ẹ̀dá asán ni tí kẹ̀ ẹ́ sì ṣùgbọ́n jẹ́ kí n náà ṣe ẹ̀bùn kan fún ẹ jẹ́ kí n fún ẹ ní 100,000 kó kan lọ gbà kó kan fi ẹ fún mi bọ̀ tó báyìí fẹ́ wálé ọ̀dọ̀ mi o you are very free o àdìjọ máa pamọ́ ní ọlọ́ àdẹ̀sódà
ní tẹ̀lé push irú certificate tó níyẹn tí ibi kankan máa fẹ́ ní contract. nǹkan tó sọ mi di assassin nìyẹn nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní rìn kiri tọrọ ilé ayé mi ò yé mi mọ́ mo kàn pàdé ẹ̀gbọ́n bàbá mi torí wọn gbọ́ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí tẹ́lẹ̀ wọn á sọ fún mi pé bó ṣe wà yìí ó ti jàre agbára rẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ àmọ́ àwọn kankan wà tí èèyàn tún lè ṣe láti fi gbẹ̀tọ́ èèyàn lọ́wọ́ ẹni tó bá já ìtọ́ èèyàn gbàlágídí wọn wá ró mi lágbára agbára tán ró mi yìí òun ni mo á lò tí mo fi ń gba ẹ̀tọ́ mi lọ́wọ́ sí George díẹ̀ títí tí mo fi gbà tán àwọn ẹ̀tọ́ yìí tí mo wá gbà yìí òun lèmi náà wá fi di ẹni tí mo di lónìí ṣé kí n máa parọ́ fún un ẹ̀mí méjì ò tọwọ́ mi bọ́rí lẹ́yìn ẹ̀mí sí George nìkan tí mo pa kò jù bẹ́ẹ̀ lọ. ilé ayé yìí máa wà kún fún àdìtú iṣẹ́ ibi o ìyẹn ni wípé ọ̀tọ̀ọ̀tọ̀ lógún ogún tèmi lèmi ṣe bóyá ó le jù láyé àṣeyé tó bá tún bọ́ tẹlòmíì wàá tún dúpẹ́ tiẹ̀ ga ọ ẹ wò ẹ ká lọ bọ́ ọ̀rẹ́ yín tó péye tá a bá dé a máa bọ̀rọ̀ wa lọ. aṣọ tí mi máa wọ yìí ó wà káṣọ́à pẹ̀lú nǹkan tó wọ̀ jẹ́ kí n náà wọlé kí n change. ok no problem. Sápẹ́ bá máa mutí ni ẹ̀yin mú mi máa mú ìṣiríṣi náà fi lé mi mú aṣọ tèmi ìṣiríṣi bóde sí i ṣé tó ìmú wọ láti lè ta. Orin yẹn mọ́ ló ń ọlọ́run ọba o. Àbọ̀ yìí. Àrò rẹ̀. Dájú tí mo sọ fún ẹ pé a máa lọ kí wọ́n lé. Àwọn nìyí. Ìyàwó mi, ojú òní tiẹ̀. Mo jẹ́ ṣe rí ẹ̀ náà mi gbọ́dọ̀ máa béèrè pé bóyá ó tọ́jú àbí ò tọ́jú ẹ̀. Torí ojú ẹ̀ ló tutù bí. But daddy, kí ló wá ṣe ń bí? Ìwọ ni ẹ ń wà. Ìjẹta náà ti wà náà yìí. Aṣọ ọyọ kan tí wọ́n wọ̀ láti jẹta rè. Wọ́n ní pé àwọn bébà kan ń bẹ o. Pé wọ́n lọ tọ́ ọ bọ̀. Wọ́n ní pé ó wà important nínú ìgbésí ayé àwọn. Pé tó ọba fi lè tọ́ ọ bọ̀ o, ògo ni fáwọn. Ìjẹta náà ti wà ń bì. Bẹ́ẹ̀ la sí dọ́kúmẹ̀ntì ni ẹni tí àwọn property dájú ẹ̀ gbàtàn ṣàlàyé ṣó mọ̀ pé bá a ti rí nìyẹn pẹ̀lú dájú ẹ̀ èmi dẹ̀ ní lọ́ọ̀yà wọn so mo tún wá ń wọ ẹ for the past 5-7 months nísìn Ọlọ́run ló ní kí n yà epo níbi ilé epo tí mo fi rírú fọ́ọ̀sọ̀ rẹ̀ ló wá sọ pé tá a bá débì àṣà rẹ̀ mo ṣe dóbìnrin rẹ̀ rí ẹ. ok yín ò lè sà ẹ bá tẹ̀ ti wá nọ́mbà mi kẹ́ pè mí ilé tẹ́ fi ń stress ara yín. mo béèrè nọ́mbà bàbá lọ́hùn ò ní fóònù ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ni ó ní pé ìgbà mìíràn tó bá mọ nọ́mbà ẹ̀ ò jẹ́ kí n gbé. ẹ̀yin ni màá tún kí ni màá tún yìn because ó yẹ kí n wá bá ẹni kò yẹ kẹ́ máa ṣe wàhálà láti wá mi kí. nǹkan tí wàá sọ ń sìn ṣé a lè lọ síbẹ̀ ń sìn àbí ká wá jọ́ tá a máa dá. irọ́ ká máa lọ náà ni wọ́n náà mo ti ń dóde láti jẹta. ká máa lọ. ká máa lọ ni. ó dà á jẹ́ pé dádì nǹkan tí mo fẹ́ wá bá yín fún máa padà wá rí yín ẹ jẹ́ kí n sáré lọ yanjú òun. olúwa ni màá gbẹ́jọ. ọ̀sùn ó gbèlè. ẹ wo èmi ò fẹ́ àwọn ìwà tí àwọn akọrin lù nù àdìká yìí aago mẹ́rin ti lù ó yẹ kó ti máa bẹ̀rẹ̀ rìhásà wọn náà èmi ò fẹ́ o. No. Ẹ sọ fún wọn mo lè má sí bí nàìjíríà tó bá máa dé ẹ jọ. má bínú máa make sure pé mo bá wọn sọ̀rọ̀ má dẹ̀ gbọ́. ok sir. Bọ́lájí
mo ti ṣe lẹ́gbẹ̀ẹ́. ẹ ti di ìyàwó tẹ̀ ń dọ̀bálẹ̀ fún ẹ mo bá rí bẹ́ẹ̀ mo ti ṣe gbogbo ẹ ti di ẹ sẹ́yìn èmi gan mo tún sẹ́yìn ẹ ti di. ó ṣe mi ó yé mi ó yé mi sára. ó dẹ́ ẹ ti di ẹ ti di ìlú wọn tá máa ma sọ ẹ ti kọ́kọ́ ti di náà àgbọ̀tà tó ń pọ̀ sí i. ìṣàjọ mọ́ tèmi yé mi àmì yé mi. Kò sáàtẹ̀lẹ̀ kìtì ní. Ṣé arákùnrin tí a ń sọ ṣáwọn? Ó ní. Nǹkan tó ń sọ òfin bẹ́ẹ̀ yé mi. Bí a kẹ́ bá mi bí wọn kán lè ṣàlàyé kí n lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ wo arákùnrin, ṣe rí tí wọ́n bá rábàbà láti òní títí di ọ̀la ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Wọ́n ti ṣẹ̀yìn. Ṣẹ̀mí. Kódà wọ́n ti ṣẹlẹ́dàá yín. Wọ́n tún wá ṣe òkú ọ̀run pàápàá. Ẹ wo ẹ jẹ́ kán fi ẹnu ara wọn kán fi ṣàlàyé. Lẹ́yìn náà mo wá ní gbólóhùn méjì tí màá fi kún. Ẹ má jẹ́ ń sọ ọ̀rọ̀ ọdún lẹ́nu ọmọ ìyá ò lè kí ni fẹ́ ẹ bá ń sọ fún ẹ bá ń sọ. Ẹnu yín ni kí ẹ fi ṣàlàyé fún wọn. Kí ẹ tó dọ̀ bá yẹn lẹ́ka. Má dá díẹ̀ má dọ̀ balẹ̀ má dọ̀ balẹ̀. Nínú ẹ̀ lè tó bẹ́ẹ̀. Ó lè tó bẹ́ẹ̀ lọ. Tí mo sọ pé mo ṣe lẹ́gbẹ̀ẹ́. Sori bó ṣe ń wò mí gbogbo iléeṣẹ́ mi pátápátá ló ti jóná. Gbogbo àwọn ọmọ mi ló ti kú tán. Fọláṣadé Àbíkẹ́yìn nìkan ló kù. Sori èmi tó wá wọ wájú ẹ̀ tó lérò pé bóyá kò kú nǹkan kan gbọ́ òfìfo ni. Torí nǹkan ṣe mí kò dẹ̀ sí oníwòsàn tá àti ìdè ẹbí babaláwa bí nǹkan wọ́n ní nǹkan ò ṣe mí mọ́ àbó ní nǹkan ṣe mí àfìgbà tí ń dọ́dọ̀ pásítọ̀ tó mọ̀ pé ìdí tí nǹkan fi ń ṣe mí rè bàbá kò dájú pásítọ̀ bá mi bẹ̀. But daddy gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ló yé mi àmọ́ ẹ má jẹ́ kí n tàn yín kò sí lè tí mo understand nínú nǹkan tẹ́ ń sọ yìí bóyá kẹ́ wá ọ̀nà míì tẹ́ lè gbé gbà tẹ́ lè fi bá mi sọ̀rọ̀ tó máa fi yé mi só máa lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Bọ́lájí gbọ́dọ̀ ṣe ríre sórí lẹ́yìn ikú dátì ẹ̀ ìṣe ní èmi àti Chief George wọ́n dá ète àdọ́gbọ́n ti gbogbo ká ṣe báyìí. barrister barrister Ajíṣafẹ́ mo rí àwọn document tó send sí mi mo go through ẹ̀ mo rí pé genuine it is real mo wá rí i pé lọ́ọ̀yà tó gbójú tó dẹ̀ dáńtọ́ ni ẹ́. mo rí i pé ẹ kojú òṣùwọ̀n pẹ̀lú àṣẹ náà lọ́ọ̀yà. àmọ́ barrister kí ni èrè tí o fẹ́ rí nínú kí o bà ti tèmi jẹ́ o fẹ́ rán mi lẹ́wọ̀n. First and foremost ẹ̀kọ́ yọkù lọ́kàn gbogbo afẹ́ bàtí ìyàwó ń bá tẹ̀yàn lẹ́nu we deal with facts and second ẹ̀jẹ̀ ń bèrè kíríkà lọ rẹ̀ kí ló máa jẹ́ èrè yín àti ìdùnnú yín wípé ẹ fẹ́ jẹ ogún ológun ogun bí a tẹ bá dáhùn question àfin ní àṣàtì ẹgbẹ́ barrister ṣé ìwọ gan mọ̀ pé lórí case tí a sọ̀rọ̀ lórí ẹ̀yìn ó mọ̀ pé many people àwọn èèyàn lóríṣiríṣi ló ní interest lórí case tó wà nílẹ̀ document tó dẹ̀ send sí mi nǹkan tó bá fi lè mú ẹ tó fi lọ tender ní court I'm totally finished tèmi ti tán nìyẹn. iṣẹ́ Chief George ká lè ṣe lórí tó simple ló pọ̀ jù ẹ kàn make sure pé ẹ dá ogún ológun padà tó bá jẹ́ ti ẹ̀fẹ̀ tó bá jẹ́ ti ọmọ ẹ̀ tó bá bẹ́ẹ̀ kú ẹ dá padà tẹ́ bá ti ṣe yẹn kò sí problem but tẹ́ bá ṣe yẹn ìjàngbọ̀n ní sà torí mi ò ní relent mi ṣe case kí n lose rí mi dẹ̀ lè lose lè ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé fat wà tẹ́ mọ̀ pé mi lè lose ẹ̀ so tẹ́ bá fẹ́ ṣe ní kẹ́kẹ́. barrister ṣé o mọ̀ pé ọmọ tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ó ṣẹ̀ṣẹ̀ graduate ni first class dẹ̀ ló bá jáde
èmi kàn rò pé kí raise ẹ̀ up kí bá wá owó kí send ẹ̀ lọ sí ìlú èyìnbó kó náà lọ máa ṣiṣẹ́ lọ́hùn kó dẹ̀ máa gbégbé ayọ̀ ẹ̀ ń bẹ̀. lẹ́yìn ẹ̀kọ́ àwọn properties àti owó tá à ń sọ yìí kò ń ṣe nǹkan kékeré o ó pọ̀ ju ọjọ́ orí ọmọdé yìí lọ àtàrí àjànàkú ni kì í ṣe ọ̀rọ̀ ọmọ kékeré ṣòro àwọn owó àti properties yìí jẹ́ kí a ṣí ẹ̀ láàrin ara wa ká ṣe ní 30-70. ẹ jẹ́ kọ́kọ́ mo níbi tẹ́ ti bẹ̀rẹ̀ ọmọdé ẹ̀kẹ́ mọ̀ pé ní brain gan first class ló bá jáde ó lè ṣiṣẹ́ kó gbé ìgbésí ayé ẹ̀ láti rán rẹ̀ lọ sí London ṣẹ́gẹ́tẹ̀ bọ́ tí n bá tún wá wò ó ní ọ̀dà wo ìbẹ́ ti sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ẹ wò pé bóyá ojú orí ẹ̀ ní máa gbé nǹkan tó wà lẹ̀ ẹ̀rí yẹn náà sọ torí tó bá tiẹ̀ pọ̀ ju ojú rẹ̀ lọ ó lè ya wèrè àbí àbẹ́ òrù bẹ́ẹ̀ ni. kódà nǹkan tèmi náà rò nìyẹn because ẹrù tó wà nílẹ̀ yẹn gbogbo properties àtowó yẹn ó pọ̀ ju nǹkan tó lè rù lọ kódà ó lè lọ kún kékeré. máa ṣe máa pé dókítà ìlú wà lọ́wọ́ mi bọ̀tí nǹkan tí màá kàn lè lónìí pé ṣé mọ̀ ìyẹn ti fẹ́ di àtúngún nìyẹn ṣé nǹkan bá tẹ̀ pípé àkéètì mi lórí pé àṣẹ fáìlì pé kíní kankan mọ́ bẹ́ẹ̀ ni but ẹ ṣe jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe ní 50-50 kákan náà kákan balance ẹ̀ 50-50 torí mo mọṣẹ́ tí mo fẹ́ ṣe o. àjíṣàfẹ́ ó lè ní ẹ 50-50 ṣé ìwọ náà mọye how long ti tarabọ kéèsì yìí owó ni mo ná náà mo náwó mo nára mo dẹ̀ ṣe wàhálà mo ti náwó jù so ìwọ lè sọ pé ká ṣe ní 50-50 ó mọ nǹkan tó wà ń bẹ̀ jẹ́ ká ṣe ní 40-60 kí gbogbo ohun tó wà nílẹ̀ tó ń rùn kó tán. me understand that so 60 will come to me you will hold the 40 abi. the other way around 60 wà mú 40 mo ti náwó. àdéhùn èdè ṣé pẹ́jọ́ ti parí. ọjọ́ ti parí ní ẹ̀dùn àti ìjọba kò sí problem. Bọ́lájí sì máa wá wo owó nǹkan máa sọ fún mi pé ìyá tèmi méjì ló jẹ́ ń bẹ́ o díẹ̀ nínú owó tó promise kó wọn fún mi díẹ̀ ló fún mi yókù kò fún mi tán dì sí ẹ̀tún wa mọ nǹkan tó ṣẹlẹ̀ ó tún wá ní ilé kan tó kú o pé tá a bá ta bóyá máa fi di ara nǹkan tí ó yẹ kó fún mi òun ló mú ẹ tó fẹ́ ra lé gan wá tí ẹ tó ra lé fi sanwó lé n ò gbọ́ mọ́ tẹ́lẹ̀ pé ìyá ẹ ti púpọ̀. Àjíṣàfẹ́. mo ń jẹ́. so ìwọ ló bá dé ayé mi jẹ́ ìwọ ló wo ṣuṣu ló sọ mí sí òkùnkùn àpapàǹdodo àwa wí tó o mú mi wá sọ̀rọ̀ pásítọ̀ ò ń bẹ́ẹ̀ ní kẹ́kí má bínú pẹ́pẹ́sẹ́ ẹ̀ ń dọ̀bálẹ̀ nígbà tẹ́ bá ayé mi jẹ́ tán. ṣé èṣù ni. ẹ jẹ́ kí n sọ ọkọ̀ fún mi bẹ́ẹ̀ sì wáyé ẹ ti jẹ̀bi kú. ikú. màá dẹ̀ rí pé mo fi ọwọ́ ara mi mo fi pa ń dànù sẹ́ni kankan níbí mi bẹ́ẹ̀ ni mo sọ. Bọ́lájí. Daddy. ẹwà madam ẹ bá wa bínú ṣe rí a ti mọ̀ pé ní orílẹ̀-èdè wa yìí ẹni tó bá pààyàn pípa náà máa pa ṣùgbọ́n ẹ ṣe jẹ́ ká fìdájọ́ lẹ̀ fún Ọlọ́run bó náà ṣe wà yìí ìbínú Ọlọ́run bẹ lórí ẹ wò torí Ọlọ́run gẹ́gẹ́ bí obìnrin ẹ bá wa bá wọn sọ̀rọ̀. ìtẹ̀ṣe ti pọ̀ jù dádì ilé ìtẹ̀ṣe ti pọ̀ jù ó ti pọ̀ jù too much dádì. ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run. ẹ fún mi nọ́mbà yín. ok nọ́mbà mi ok. nítorí ọlá. Bọ́lájí kí ló dé tí mò ń bẹ ẹ sọ tó fi gbọ́ sí mi lẹ́nu kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ jọ́ jẹ́ ká dáríjì bàbá yìí láti bọ̀tà ti church dé ó ṣáà ló ní gbọ́ ọjọ́ torí Ọlọ́run ṣóbi Ọlọ́run tá à ń sìn yìí kò fún wa ní ààyè láti dá ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa ó ní ká má ṣe dẹ ẹnikẹ́ni lẹ́jọ́ kó wọn Ọlọ́run má bàa dá wa lẹ́jọ́ ṣé o ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ sí mi náà ni níwọ̀n ìgbà tí Mr. Johnson ti dá ẹ̀tọ́ mi padà fún mi mo ti yọ̀ǹda Mr. Johnson ó ṣe jẹ́ ká fi ìjà fún Ọlọ́run jà
nǹkan kan tó dẹ̀ dá mi lójú ni wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà bó ti wù kó pẹ́ tó ó náà máa jìyà ẹ̀ṣẹ̀ ẹ kí la ti ẹ̀ ń sọ ó ti ń jìyà ẹ̀ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣé bó náà lówó ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí fún wa ẹ̀ jọ Bọ́lájì má jẹ́ kí ẹni yìí kó jẹ́ ká dẹ́ṣẹ̀. owó tí n bá tẹ̀ máa dáríjì tí n bá máa dáríjì Mr. Ajísáfẹ́ màá jẹ́ kó jẹ́ pé òun ni máa pa gbẹ̀yìn kí n tó tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run ọba ó gbọ́ pé mi nípa Mr. Ajísáfẹ́ yẹn túnú. báyìí ká ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ó dáríjì láfíà fún mi. torí bí Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Olóhùn ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú pé wà. ṣe bí mo ṣe wọlé bọ̀ ń sìn yìí Ọlọ́run fi kan ọ̀mí nípa yín yàtọ̀ sí ọ̀rọ̀ Ajísáfẹ́. dóò èmi àti olùṣọ́lé ẹ̀ka jọ wá ṣùgbọ́n àwọn wà lábẹ́ ààbò bẹ́ẹ̀ sì ni bàbá kejì àwọn láwọn ò nílé wá nítorí gbogbo ìlérí tẹ́yìn ti ṣe pé ẹ máa pa wọ́n. ṣe Ọlọ́run jẹ́ kó yé mi pé tí ẹ bá lè bóun rìnrìn àjò ẹ̀mí tí ẹ sì ṣetán láti yọ̀ǹda gbogbo tó ń dùn mí lọ́kàn Ọlọ́run ò fi àánú ládáríjì mi. ajé kó yé mi pé tí ẹ bá lè gbààwẹ̀ ọjọ́ 16 tí ẹ sì ṣetán láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run ó dáríjì yín. ṣẹ́rí ẹlẹ́rara lèmi mi ò mọ̀rọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti ṣe ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó yé mi pé ẹ rí àánú gbà. Olùsọ ẹ̀sìn ò dédé ṣèkà èèyàn ló kẹsìn lóró èmi náà dédé máa pààyàn kiri àbí kí n dédé rí ẹ̀sìn ibi tó wà kí n dẹ̀ máa dà the same Mr. Ajísáfẹ́ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ òun ló sọ mí nídàkúdà ó pa gbogbo àwọn tó ń jẹ́ bí mi ó pa gbogbo ẹ̀rùn ó tún wá pè mí pé ibi tí òun bá fẹ́ kí n máa lọ n gbọ́dọ̀ máa lọ òun ló kọ́ wa bá ṣe ń pààyàn ó jẹ́ kí n mọ̀ pé kò síṣẹ́ tó dáa jù láyé ju pé kéèyàn pààyàn kó dẹ̀ gbowó lọ òun ló sọ mí di èèyàn tó ń pànìyàn kiri o. George Adesiyan Bọ́lájí. By the way, báwo ló ṣe wọ inú company? ó ṣe máa béèrè àwọn béèrè yẹn torí kò wà relevant yọ fún ara ìgan láwọn béèrè tó máa dáhùn sí. George lójú ara ẹ o believe pé o lè gbógun bàbá mi kò lè jẹ lọ àbí mo fi ẹ́ sílẹ̀ ní kó kọ́kọ́ lo ìjọba tiẹ̀ àsìkò tí ẹ ló ti lò yẹn but now èmi gangan ṣetán láti wá lo àsìkò tèmi mi ò wá rẹ́dí láti gba ogún yẹn mọ́ o ẹ̀mí ẹ̀ ni mo fẹ́ gbà. Bọ́lájí ìbọn kọ́ ni mò ń wò lọ́wọ́ yìí ẹ̀yin ọmọdé ẹ má fi nǹkan tí ò dá ṣeré. wá kúrò bá bẹ̀rẹ̀ sẹ́yìn mi ṣe tó ń ká sọ ọ́ tó ń ká ọ́. wá fẹ́ kó wọlé kó wòkè ìní lọ ráyè mọ́. ṣùgbọ́n. Bọ́lájí ní kó má yìnbọn jọ torí mo yìí ní àwọn owó kan nílé mo ní àwọn owó kan nílé owó yẹn fẹ́ gbé lọ sí báǹkì ni owó yẹn máa súnmọ́ kó owó property dájẹ́ bẹ̀ kò tí ì lè tó létà àdé máa tún wọn. ẹ̀tọ́ tó jẹ́ ẹ̀tọ́ tèmi nínú ẹ̀ ọ̀nà mo jókòó ni mo establish business lé lórí n ló sọ mí di tí mo dà lónìí tèmi náà fi dọmọkùnrin. ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa àánú ẹ̀yin lẹ́yìn ò ṣetán láti dáríjì ẹni tó ṣẹ̀yìn ṣáàrí èmi ò bá sọ fún yín pé kí ẹ gbìyànjú gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ kó jọ nípa ìtẹ̀jẹ̀ sílẹ̀ kí ẹ kọ́kọ́ kó gbogbo ẹ̀ síta náà kí ẹ pè fún àwọn èèyàn
kí ẹ wá wo ìyanu tí Ọlọ́run ó ṣe ní ayé yín. Èmi ò mọrú ẹ̀ṣẹ̀ tí ẹ ti ṣẹ̀ o, mi ò sì mọ iye èèyàn tí ẹ ti pa, ṣùgbọ́n ó dá mi lójú pé Ọlọ́run ṣetán láti gbà yín. Tó bá jẹ́ ìyẹn ni Ọlọ́run bá fẹ́ lò fún mi láti yọ mí kúrò nínú ẹ̀ṣẹ̀, láti yọ mí kúrò nínú ewu, ó ṣetán láti dáríjì wọn, mo dẹ̀ ṣetán láti má gba ẹ̀san kankan mọ́ láti ẹnu òní lọ, kí Ọlọ́run ọba náà lè ru gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ kó lè dáríjì mi, kí náà lè wọjọ́ bọ̀ lọ́run. Mo ṣetán. Hallelujah. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa ò gbà mí lọ́wọ́ bìlísì, tú mi kúrò nínú ajogun. Gbogbo àdúrà tí mò ń gbà látijọ́ yìí, Ọlọ́run ọba jẹ́ ó wọlé àṣẹ. Àdúrà tí mò ń gbà látijọ́ yìí àti àwẹ̀, ẹ má jẹ́ kí ẹ̀mí òkùnkùn, ẹ má jẹ́ kó gba àdúrà mi, ẹ má jẹ́ kó gba àdúrà mi. Ọlọ́run ọba, ìwọ ni mo rán àdúrà mi sí. Ọlọ́run ọba gbà ní orúkọ Jésù. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ó ṣe àyà mi, ó ṣe gan. Báwo dé ni? A wà nínú àdúrà náà tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á gbà ṣẹ́gun. Báwo ni, ṣé kò gbóra jù ṣá? A ò gbọ́dọ̀ sọ pé ó nira níwájú Ọlọ́run, ó gbọ́dọ̀ máa rọ̀ wá lọ́rùn. Ẹ dẹ̀ sọ pé ẹ yẹ omi mu ṣá? Ìyàwó mi, ẹni tó bá ń sin Ọlọ́run kò tún gbọ́dọ̀ sin ènìyàn mọ́. Tí èèyàn ò bá dẹ̀ fẹ́ gba èṣù láyè ní ipò tí mo wà yìí, kò gbọ́dọ̀ jí omi mu débi tó máa jí oúnjẹ jẹ. Mo wà nínú ààbò Ọlọ́run, lè tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ṣetán láti dáàbò bò mí. Ó dẹ̀ dá mi lójú wípé Ọlọ́run nínú àánú rẹ̀ á dárí gbogbo iṣẹ́ wa jì wá. Àmín. Báwo ni Badmus ńkọ́? Badmus, ó ti dákú bí ẹ̀mẹ́ta. Ìgbà tẹ́ fi ń kọ́ra. Kò í sí. Nígbà tẹ́ fi kọ́ra, láìsí àwẹ̀ àti àdúrà, iṣẹ́ ìyanu kan kò sí. Iṣẹ́ ibi tó bá fẹ́ súnmọ́ Ọlọ́run nípa àwẹ̀ àti àdúrà ni o. Apákan pé nǹkan ṣẹlẹ̀ gan, èyí ni láti máa súnmọ́ Ọlọ́run kó máa gbàwẹ̀ kó dẹ̀ máa gbàdúrà. Tó ti ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ aya mi, sórí ilé tí a wà nínú ẹ̀, mo rí àmì àti ìdánilójú pé nínú àdúrà àti àwẹ̀ tí a gbà yìí, ìṣẹ́gun ti dé. Amen. Àmín, àmín. Ó wá mi rántí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ mímọ́ rẹ̀, kí ìjọba rẹ̀ dé. Ìfẹ́ tìrẹ ni ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Kí la mú wá sáyé, kí la máa mú lọ sọ́run, kí la mú wá sáyé o, kí la máa mú lọ sọ́run. Lórí ohun tá a fẹ́ jẹ́, a fi balẹ̀ ayé jẹ́. Nítorí ohun tá a fẹ́ dá, tá a fi dára wá. Kí la mú wá sáyé o, kí la máa mú lọ sọ́run. Ó dá mi lójú wípé ènìyàn kan kò lè lólé ayé gbó. Ohun tó bá ṣe léyìn, ọ̀rọ̀ ìtàn ló bá dọ̀la. Ìwọ tó pọ́nmọ́ làkejì lẹ́kún nítorí owó. Ó kọ̀ níṣẹ́ ibi nítorí ọ̀la. Rántí ọjọ́ ọ̀la, ṣo lè rí darí jìgbà. Rántí ọjọ́ ọ̀la, ṣo lè rà àdúgbà. Kí la mú wá sáyé, kí la máa mú lọ sọ́run. Kí la mú wá sáyé o, kí la máa mú lọ sọ́run. Lórí ohun tá a fẹ́ jẹ́, a fi ń balẹ̀ ayé jẹ́.